Ẹ kúrọ̀lẹ́, mo kí gbogbo wa pátápátá káàkiri ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Mo kí ọlọ́lá wa, ẹni ńlá wa, ẹni yìí, ẹni àkọ́kọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. Bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ ìkẹta. Mo kí n gbé kádé ọpẹ́ lórí bàbá, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kọ́ dọkínni, káṣí ọpẹ́ lẹ́nu lọ́kànrin kése, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín bàbá, kẹ́ ẹ lo billions trillions of years lórí ilẹ̀ yìí. Bí tí wàá wù kẹ́ ẹ pẹ́ tó, bí tí wàá wù kẹ́ ẹ lògbà tó, ẹ̀mí àlàáfíà yín, àlàáfíà tó péré, àlàáfíà tó péye, tó jẹ́ngírí, tó kúnjú òṣùwọ̀n, kọ́lọ́ ọba kó wá fi sìkẹ́ yín, kẹ́mi àlàáfíà yín kó wá gùn ju iye billions of years tẹ́ máa lò láyé lọ. Àmì àṣẹ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ lónìí tí mo gbé wá fún wa, ọ̀rọ̀ méjì ni, ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta tí àsìkò bá gbà wá bọ̀ tí yẹn fẹ́ ká pẹ́ lórí ètò yìí tó bẹ́ẹ̀ ká ṣe pápápá. Àkọ́kọ́ ni wípé ọwọ́ tí àwọn àáfàá tẹ́ fi mú àwa tí ajáràlú, tẹ́ fi mú àwọn ẹlẹ́sìn kejì, ẹlẹ́sìn kẹta wa, tẹ́ fi mú wọn. Then òtítọ́ àwọn àáfàá lórí ilẹ̀ gangan pẹ̀lú ọ̀rọ̀ Kedus Carnival. Ṣé rí ibi tí ọ̀rọ̀ awuyewuye lórí àwọn àáfàá nílẹ̀ Yorùbá yìí, pàápàá jùlọ lórílẹ̀-èdè tá a wà yìí, ibi tí ń lọ, mo fẹ́ já yín sí ni o. Àwọn àáfàá alákatakí tí wọ́n padà máa ṣẹ̀wọ̀n, allegedly wọ́n padà máa ṣẹ̀wọ̀n, wọ́n máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìjì tíjọba máa tì wọ́n mọ́lé. Èyí tó bá jẹ́ pé firing squad ńlọrọ̀ rí ó jẹ́ tí wọ́n dè má gbà á, tí wọ́n sì náà bá fún un, yóò padà máa ṣẹlẹ̀. Torí bí tí àwọn àáfàá tí wọ́n ń bá ọ̀rọ̀ ẹ̀sìn Islam lọ́lẹ̀ Yorùbá yìí, tí wọ́n fi ń ta sí àṣà àti ìṣe wa, tí wọ́n fi ń ta sí àwọn ẹlẹ́sìn yòókù, ẹ padà rí i pé ọ̀rọ̀ wọn padà já sí ìbànújẹ́. Tó wá jẹ́ wípé iṣẹ́ àáfàá ni wọ́n wá fi ń yan àwọn aráàlú jẹ. ń jà yín sí o, ń jà yín sí. Ibi tọ́rọ̀ wọn dẹ̀ padà dé lórílẹ̀‐èdè yìí bíi ti Burkina Faso ni wọ́n padà sí orílẹ̀‐èdè Nàìjíríà yìí. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rí wípé ìgbà tí ààrẹ Ibrahim Traoré tó kọ́kọ́ gbọ́ sórí àléfà, àwọn Saudi Arabia wọ́n tara kàsà, wọ́n lọ ṣàbẹ̀wò sí i. Wọ́n wá fi ń yé wípé àwọn ọba kọ́ mọ́sálásí 200 sínú ìlú Burkina Faso. Wọ́n láwọn àwọn Saudi Arabia, ìlú tẹ́sìn Islam gangan ti wá. Wọ́n wá lọ ṣàbẹ̀wò sí Ibrahim Traoré nígbà tó kọ́ dórí àléfà, wípé àwọn ṣèrànlọ́wọ́ fún ìlú Burkina Faso, pé àwọn ọkọ̀ mọ́sálásí 200 fún Burkina Faso. Mọ́sálásí tẹ́ ń pè mọ́sálásí ni o, kì í ṣe mọ́sálásí ní gẹrẹwu o, kì í ṣe irú àwọn mọ́sálásí tó wà ń wo yẹn o, mọ́sálásí tó dúore, mọ́sálásí tó wà pa. Àwọn ọkọ̀ 200 wọ́n fọ́n káàkiri orílẹ̀ Burkina Faso. Tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ni àwọn Saudi bá wá, wọ́n ti ń gbowó tẹ́lẹ̀ already, allegedly bá ṣe ń gbọ́, wọ́n láwọn èèyàn ti ń lọ bẹ̀ lọ gbowó, tí wọ́n láwọn ọkọ̀ mọ́sálásí ogun tí ń gbẹ́ bọ́wọ́ ẹyọ kọ̀ọ̀kan ti tápọ̀tà fáwọn èèyàn káàkiri. Ẹ rí i pé wọ́n faramọ́ lórílẹ̀-èdè tàwa yìí. Ibrahim Traoré ò faramọ́, gẹ́gẹ́ bá ṣe ń gbọ́, ó lóun ò faramọ́. Ike mọ́sálásí táwọn ní ti tó. Ohun tí ń jẹ àwọn yà, tí ń jẹ orílẹ̀-èdè àwọn níyà, tí ń jẹ aráàlú níyà, tí ń jẹ àwọn àlejò yà ń bẹ̀ ni ètò ọrọ̀ ajé àwọn ò gbé pẹ́ẹ́lí. Kan báwọn mójútó ètò ọrọ̀ ajé àwọn, kan wá dálé iṣẹ́ kalẹ̀ nílùú làwọn ń fẹ́. Àwọn Saudi ọgbà wọn ní mọ́sálásí ni àwọn fẹ́ kọ́. Wọn ò faramọ́, wọn ní mọ́sálásí làwọn fẹ́ kọ́. Wọ́n tó bá jẹ́ pé torí Ibrahim Traoré gẹ́gẹ́ bá ti ń gbà lẹ́jẹ́ lé, Ibrahim Traoré wá ń sọ fún wọn wípé tó bá jẹ́ pé lóòótọ́ nítorí Ọlọ́run ọba, nítorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam,
nítorí ẹ̀sìn Islam gangan òun ẹ fẹ́ kọ́ mọ́sálásí fáwọn kọ́ má wulẹ̀ kọ́ ẹni tí ń wu àwọn ìyà tí ń jẹ àwọn ló ń sọ fún wọn yẹn. Kò sí ọrọ̀ ajé tó gbé pẹ́ẹ́lí so ìlú Burkina Faso lọ sẹ́yìn nínú ọrọ̀ ajé kan ràn wọ́n lọ́wọ́ nípa ẹkọ́nọ́mì àwọn bí ọrọ̀ ajé àwọn ó sì gbé pẹ́ẹ́lí tí jíjẹ mímu ó dẹrùn fáwọn táwọn ń gbèlú níná nílò tí ó dẹrùn fáwọn ni làwọn ń lé àwọn Saudi ò lè ṣe fún wọn. Ṣé tí wọ́n sọ ọ́ sí eyín báyìí àwọn Saudi ò lè ṣègbésẹ̀ yẹn fún wọn. Àwọn Saudi wọn lè ṣe ìgbésẹ̀ yẹn fún wọn. Tí wàá fi ń yé wa wípé onínú lọ́mọnú oníkà lọ́mọkà kò dẹ̀ sí bí òkun ó ṣe sókun tó nínú onímọ̀nú rẹ̀. So àwọn tó gbìyànjú pé túláàsì mọ́sálásí làwọn fẹ́ kọ́ kí ni wọ́n wá bẹ́ẹ̀. Àwọn Taore so tí wàá fi ń yé wa wípé èrè ni àwọn Saudi gangan ń wá lára mọ́sálásí. Èrè tí wọ́n dẹ̀ ń wá ni wípé báwọn yóò jẹ́ máa ṣẹ̀sìn tí wọ́n máa wá Mẹ́kà tí wọ́n máa rówó gbà ẹ rí i pé àrùn yẹn ti hàn clearly. Then nǹkan kan wá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tá a wà yìí ó ń ṣẹlẹ̀ ní Burkina Faso. Àwọn àáfàá àwọn ìmáàmù àwọn takú wọ́n máa ṣe wáàsí wọ́n máa fi bú àwọn oníṣẹ̀ṣe wọ́n máa fi takò àwọn kìrìsìtẹ́nì wọ́n máa kọ̀ndẹ́mù àwọn oníṣẹ̀ṣe wípé iná wọn wọ̀ iná Jahannama wọn wọ̀ wọ́n máa sọ fáwọn kìrìsìtẹ́nì pé iná Jahannama wọn wọ̀. Wọ́n wá ní ẹ ti ṣòfin yẹn ní Burkina Faso wípé àáfàá tó bá ilé dìde tó ń bú oníṣẹ̀ṣe tí ń kọ̀ndẹ́mù ṣẹ̀ṣe àáfàá tó bá ilé dìde tí ń bú àwọn kìrìsìtẹ́nì tí ń kọ̀ndẹ́mù ẹ̀sìn wọn tí ń kọ̀ndẹ́mù wọn tàbí kìrìsìtẹ́nì tó bá dìde pásítọ̀ tí ń bú ẹ̀sìn Ìsìláàmù tí ń kọ̀ndẹ́mù ẹ̀sìn Ìsìláàmù àbí tí ń kọ̀ndẹ́mù ẹ̀sìn ṣẹ̀ṣe tàbí oníṣẹ̀ṣe tó bá dìde tí ń kọ̀ndẹ́mù ẹ̀sìn kìrìsìtẹ́nìtì tí ń bú ẹ̀sìn Ìsìláàmù tí ń bẹ̀sìn Ìsìláàmù jẹ́ wípé òfin dè wọ́n. Ẹ dẹ̀ mọ̀ wípé òfin Burkina Faso ó yàtọ̀ sí torílẹ̀-èdè wa yìí mo fi sọ pé ojú tiwa náà padà làdé bẹ́ẹ̀ ojú tiwa náà padà làdé bẹ́ẹ̀ torí nígbà tí gbàrà àlú bá yarí pé táwọn ń fẹ́ nìyí wọ́n padà ṣòfin tí yóò fẹsẹ̀ múlẹ̀ tí ó dé bẹ́ẹ̀. Ẹ rí i pé àwọn mùsùlùmí náà là máa bú àwọn oníṣẹ̀ṣe là máa bú kìrìsìtẹ́nì bú gbogbo ẹ̀ ìyún lọ bẹ́ẹ̀. Ìwà fi fídíò tó gbé dúró ká tó bọ́ sọ́rọ̀ tó Ògbómọ̀ṣọ́ fídíò tó gbé ọ̀rọ̀ tí mò ń sọ yẹn tó gbé dúró fídíò tó gbé dúró ìwà fi hàn wá á rí ká tó wá bọ́ sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ wípé àwọn àfọ́ padà máa ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá yìí lórílẹ̀‐èdè Nàìjíríà tàwa yìí wọ́n padà máa kánkọ̀ọ̀fù sí wọn lọ́wọ́ torí wọ́n dàbí ẹni wípé ní tí wọ́n fẹ́ jẹ ní tí wọ́n fẹ́ mú ló ń kálukú ńlé kì í ṣẹ̀sìn Islam gangan ìní ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wọn bówó ṣe fẹ́ jáde tọrọ jáde tó ń dé yẹn ńlá bẹ́ẹ̀ làwọn pásítọ̀ náà bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà but àwọn kan wá pọ̀ ju àwọn kan lọ ń bọ̀ wá. Ẹ wo fọ́nrán tẹ̀ ń wò yìí fọ́nrán tí mo náwó sí yìí ọ̀rọ̀ Ibrahim Taore ní Burkina Faso ni wọ́n sọ mẹ́ǹpa àwọn àfáà mẹ́ta ti bọ́ sí ságo àwọn àfáà mẹ́ta ti ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ń bẹ̀ báyìí àwọn àfáà ńláńlá mẹ́ta nílùú Burkina Faso ọwọ́ òfin ti tẹ̀ wọ́n wọ́n ti kó irin sí wọn lọ́wọ́ wọ́n ti kánkọ̀fù sí wọn lọ́wọ́ wọ́n ti jù wọ́n sẹ́wọ̀n ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan Ibrahim Taore sì lóun fi hàn wọ́n létí ni pé bọ́sà àfáà lọ́ba ṣerú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí ń bú oníṣẹ̀ṣe tí ń bú kìrìsìtẹ́nì tí ń bẹ́sìn wọn jẹ́ bó ṣe pásítọ̀ lọ́ba dìde tí bá ń bẹ́sìn ìsìláàmù tí ń ba ìṣẹ̀ṣe jẹ́ bó ṣe oníṣẹ̀ṣe lọ́ba dìde tí ń ba kìrìsìtẹ́nìtì jẹ́ tí ń bẹ́sìn ìsìláàmù jẹ́ ní tóun ṣe fún wọn yìí ni lòun ó ṣe fún ẹ̀wọ̀n tí wọ́n ga ẹ jẹ́ ká gbọ́ ní tí ń ṣẹlẹ̀ náà. ǹjẹ́ ẹ náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní Burkina Faso àbí ò tí gbọ́ nípa ìmáàmù mẹ́ta kan tí ààrẹ Burkina Faso yẹ Ibrahim Traoré tó fi wọ́n jófin látàrí wípé àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta yìí
wọ́n ń ṣe ìwàásù tó ń pè ní wàásí, wọ́n ń ṣe tako ìṣẹ̀ṣe orílẹ̀-èdè Burkina Faso. Wọ́n wá ní pé ìṣẹ̀ṣe ìlú Burkina Faso ìpọ́dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òkùnkùn ni, tí ààrẹ yìí sì ti ṣe òfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú wípé ẹlẹ́sìn mùsùlùmí kankan àbẹ́lẹ́sìn kan ò gbọ́dọ̀ bú ẹlẹ́sìn míì mọ́, àìjẹ́bẹ̀ yóò fi mú kàtà òfin. Ṣùgbọ́n àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta yóò gbọ́, báyìí ló sì rán wọn ní ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan. Àwọn àti ẹ̀sọ́ pé ẹ kó sọ di bí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ni, àmọ́ wọ́n ní ó kàn fi fà wọ́n létí ni pé ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan náà ló fún wọn. Gbogbo eléyìí làwọn náà ń fẹ́ nílẹ̀ kóòtù òjìrì. ṣé ẹgbọ́n tálákùnrin yìí ń sọ báyìí, ẹ dẹ̀ wo àwòrán yìí dáadáa, àwọn àáfàá mẹ́ta tí wọ́n kó àǹkọ̀fù sí lọ́wọ́ nínú Burkina Faso kò hàn dáadáa ṣùgbọ́n à ń rí òye wọn, ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ṣe yìí. Àwọn mẹ́ta ni wọ́n kórin sí lọ́wọ́ yẹn, ni wọ́n kórin sí lẹ́sẹ̀, ni wọ́n kó wọn lọ́dún ayanran. Ọdún kan ni wọ́n fi gbára bẹ́ẹ̀, wọn ọdún kan ni wọ́n fi gbára. ṣé ẹ rí torílẹ̀-èdè wa yìí náà padà dé bẹ́ẹ̀, ojú wọn padà là dé bẹ́ẹ̀, ojú wọn padà là. Torí ọ̀rọ̀ ẹ̀sìn Islam, ọ̀rọ̀ ẹ̀sìn Christianity, ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ yìí ni wọ́n fi ń da ilẹ̀ Yorùbá yìí rú, ni wọ́n fi ń dorílẹ̀-èdè yìí rú, ní ẹ̀dẹ̀ fi ń tàn wá jẹ. Òun ni wọ́n fi ń tàn wá jẹ o. Tẹ bá fẹ́ wo eléyìí wọn ní Báíbù òwí báyìí, tẹ bá fẹ́ wí tọ̀hún wọn lálùkùránì òwí báyìí, tẹ bá fẹ́ sọ tọ̀hún wọn lẹ́sẹ̀ fún òwí báyìí. Ó wá di ìtànjẹ, ìkan wá pọ̀ jù kan lọ. Kódà tẹ bá wo tí ṣẹlẹ̀ ní ẹ̀sìn Islam ń sìn báyìí, ó dàbí ẹni wípé wọ́n fẹ́ pa ẹ̀sìn ìṣẹ̀ṣe rẹ́ nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ pa ẹ̀sìn Christianity rẹ́ nílẹ̀ Yorùbá, tó dẹ̀ jẹ́ wípé òǹkálukú ní ààyè tiẹ̀, òǹkálukú láàyè tiẹ̀. Tí àwọn ìṣẹ̀ṣe ọba jà fúnlẹ̀ Yorùbá kan gbélẹ̀ Yorùbá dúró, mọ iye ogun tí a ló ti jà nílẹ̀ Yorùbá ni, tí àwọn tọ́lọ̀ ń kọ́ gbé sórí ilẹ̀ àwọn ìṣẹ̀ṣe tí wọ́n borí gbogbo wọn. Ṣé àwọn ọmọ rí àǹfààní yẹn lò? Ṣé kìrìsìtẹ́nì ọmọ rí lò? Ṣé mùsùlùmí ọmọ rí lò? Ẹ̀yin wá dé tán, wàá dúró gbogbo bí tẹ́ bá ti ṣèrú, máa ka Lùkùránì fún wa, máa ka díìtì, máa ka Báíbù fún wa. Ibi tẹ́ bá ti yàn wá jẹ yìí náà, nínú àwọn tẹ́ ń kà yìí náà lẹ́tùn máa kà, lẹ́tùn fokun rẹ̀ dè wá, lẹ́mọ̀ tú àwọn aráàlú jẹ, lẹ́mọ̀ gba oyè olóyè. Ẹ jẹ́ kí wọ́n á tún fi ìkan hàn yín nípa tògbómọ̀ṣọ́. Ẹ wo fọ́nrán yìí, fọ́nrán tí mo náwó sí sálẹ̀ yìí, ẹ rí wípé àáfàá wa ńláńlá yìí, ẹni ọlá ẹni ìyẹn ní àpọ́nlé tẹ́ ń wo àwòrán wọn yìí, àáfàá Rilwan Abọ́lọ́rẹ́, Amẹ́ríkà ni bàbá yìí wà. Bàbá yìí jóló ti tọ́ jóló dòdò. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu wọn nípa ọ̀rọ̀ awuyewuye lórí oyè lèmọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀. Tá a bá wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn pẹ̀lú ìtàfíìtàn ṣe fún àwọn èèyàn, a wà bọ́ sí inú fámìlì ẹbí Ayílára, a wà bọ́ síbi àgbọ̀ lẹ́nu tiwọn náà. Gbogbo bí àwọn yẹn sì wá ń pariwo tó tẹ́ ń sọ̀rọ̀ tó, ẹni tọ́rọ̀ kàn gangan òun gan jáde kó sọ̀rọ̀ o, kò sọ̀rọ̀ dì sí yìí nítorí wípé wọ́n ló ti tà mọ́mọ́ rẹ̀ lẹ́sẹ̀, ó ti fokùn dé rẹ̀ dán yín, kò sọ́nà àbáyọ mọ́. Agídí ló wá kù tí wọ́n ń lò. Wọ́n wá kóra wọn jọ, wọ́n láwọn sókòtò tó gùn sókè ni wọ́n wá hàn lú Ògbómọ̀ṣọ́ lé mọ̀, ni wọ́n hàn ọba Gándì lé mọ̀, ni wọ́n hàn àwọn mùsùlùmí lé mọ̀, ni wọ́n ń gbé àwọn èèyàn, ni wọ́n ń ti àwọn èèyàn mọ́lé, ni wọ́n hàn àwọn èèyàn kálukú wá dàbí ẹni wípé ẹ̀rù ń bà wọ́n, òtítọ́ ọ̀rọ̀ kankan wá jáde lẹ́nu wọn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́rọ̀ díẹ̀ ká tó bọ́ sí. gbẹ̀gbẹ̀ mọ ọ̀rọ̀ yìí dáadáa, ẹ mọ bẹ̀rẹ̀ dáadáa, wọn á ní tọ̀. Alhamdulilayi, mo ní máa pè é bí ìjọba ṣe mọ̀ ọ́ sí gbogbo pátá láì yọ kan kúrò, ìjọba sọ gbogbo pátá káwọn èèyàn fẹ́ gbọ́ sí ọmọ. Ẹgbọ́n tí wọ́n sọ sí yẹn, bàbá yìí àfà yìí ni wọ́n interview ẹnìkan ní ọdíò yìí wípé àwọn mọ̀ pé wọ́n máa ṣírí ti ń lọ nípa wuyewuye oyè lèmọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́, nípa àfà ọjà gbó lèmọ́mù tọ́líà pẹ̀lú ẹbí Ayílára tó lòun ti wá, pé àwọn mọ̀ wípé àwọn èèyàn ń sọ wípé wọ́n mọ̀ ń pa rẹ̀ dáadáa, wọ́n wá ń bi wọ́n lọ́ọ̀kan wọ́n sọ tí wọ́n mọ̀ ń pa ẹ̀. ní àfà tọ́líà ni tàbí wọn kì í ṣọmọlé Ayílára, báwo ló ṣe jẹ́ gan-an sí ìlú Ògbómọ̀ṣọ́? Ẹlẹ́ẹ̀kejì ni pé ìmáàmù tó ń jẹ, ẹ má bínú bàbá, ìmáàmù tí wọ́n jẹ nílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ yìí,
ṣé orúkọ ìdílé mi náà fi jẹ́ lọ́dọ̀ ọba tàná ni àbórúkọ ilé ayé lára iná gbé lọ́bẹ̀ tó fi fún wọn ní ìmáàmù ìjẹ tó bísímìlá bàbá. kí ni bálẹ̀bà ní àti pé ìmáàmù tó bá ti dáyé lò ẹni méjì tá a fi kẹ́yìn ní láti mọ̀ sùúrù ìlú àti ẹ̀ àti àláti mọ̀ sùúrù mo ní mo fún ní àlùkò àlùkò fi búra kò fi búra ẹ̀sùn bẹ́ẹ̀ dábọ̀ yìí fún. èyí aláti mọ̀ sùúrù àti ìlàjọ tilẹ̀ kò mọ́rí tí mo jẹ̀ sọ fún tó wọ́n lé sọmọ ilé ayélujára tí fúlákà mẹ́ta gbọ́ fún mi ní mo pààrọ̀ ètò yìí wípé inú orí kò di àlàyé ti rí ọ. ẹ̀gbọ́n tí wọ́n sọ báyìí ẹni tí bàbá yìí tí wọ́n interview wípé ṣé lóòótọ́ ni Lèmọ́mù Tọ́lé Ayínúsà pé ọmọ bíbí inú ilé Ayílára ni ẹni tó wá ń dáhùn béèrè yẹn wọ́n láwọn pẹ̀lú Alhaji Monsuru Ejide àti Lèmọ́mù Tọ́lé Ayínúsà ipá àtijọ́ tilẹ̀kùn mọ́rí nínú yàrá wọ́n ní tí wọ́n ní kó ṣèbúra pé sọmọ bíbí ilé Ayílára ni àbí kì í sọmọ bíbí ilé Ayílára wọ́n ní kò lè ṣe ẹwà ní yẹn ń ṣe báyìí wọ́n ní kò lè ṣe ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Waalaikum salam warahmatullahi wabarakatuh. Kaza, Charaji wa Taufik ló bá ní kàyẹn. Masha Allah, orúkọ tèmi ní Ridwanullah Abolore. Tí mo jẹ́ a well-concerned Muslim lórí social media. Tí mo dẹ̀ gbé nílùú US pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Tí mo dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé mo kórìíra irọ́. Tí mo jẹ́ olódodo àfà tí Ọlọ́run ṣàánú tí ìyọ̀ǹda Ọlọ́run. Tí mo dẹ̀ jẹ́ nìkan tó. Ó fẹ́ràn òdodo tó sì máa ń dúró tí òdodo tí ó sì kankan tí ó lè yọ mí kún bẹ́ẹ̀ pẹ̀lú bọ́ọ̀lọ́ inṣàlá àmì bàbá. Náà lórí ọ̀rọ̀ rògbòdìyàn tí ń lọ nípa Imam Tọ́lé àti ilé Ayílára lápapọ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ ibi tí ó dé àti ibi tí ó ń lọ wọ́n dẹ̀ rí pé ẹ náà máa ń wo fídíò mi tí mo ṣe lórí ẹ̀ ni mo fi lẹ́nìkan sẹ́ni nọ́mbà yín fún mi ń gbé ní pé ń pẹ́ mọ ọ̀rọ̀ yìí dáadáa ẹ mọ bẹ̀rẹ̀ dáadáa wọn á ní tọ̀. Alhamdulilayi mo ní máa pè ní pé ìjọba ṣe mọ̀ ọ́ sí gbogbo pátá láì yọ kan gbòò ìjọba sọ gbogbo pátá káwọn èèyàn fẹ́ gbọ́ ṣé ọmọ ilé Ayílára ní àfa Tọ́lé àní tàbí wọn kì í ṣe ọmọ ilé Ayílára báwo ló ṣe jẹ́ gan-an sí lóòótọ́ mọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ìmáàmù tó ń jẹ ẹ má bínú bàbá ìmáàmù tí wọ́n jẹ nílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ yìí ṣé orúkọ ìdílé mi náà fi jẹ lọ́dọ̀ ọba tàná ni àbórúkọ ilé Ayílára iná gbé lọ́bẹ̀ tó fi fún wọn ní ìmáàmù ìjẹ tó bísímìlá bàbá. أشهد أن لا إله إلا الله ولا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. والله تالله صوب الله الذي لا إله إلا هو. والله تالله صوب الله الذي لا إله إلا هو. والله تالله صوب الله الذي لا إله إلا هو. إن شاء الله. Gbogbo bá fẹ́ sọ lórí tí mo mọ̀ nínú ọ̀rọ̀ yìí mo bá fi ìgbàdí nìkan àti ìgbà mo fẹ́ nìkan gbogbo ìgbà tó wà nínú ọkùnrin kan náà bá kọ́ sọ lórí lórí. Ṣùgbọ́n a sọ pé kó ti. Ẹgbọ́n tí bàbá wa Muhammed Taofik Lọ́baníkà tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. Àfáà ìdúwà ń bí wọ́n wípé wọ́n ní wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n mọ̀ iná àdàtẹ̀ wọ́n mọ̀ fún àtẹ̀dọ́ rẹ̀. Wọ́n wá ń bí wọ́n lè gbé kí wọ́n sọ tí wọ́n mọ̀ ń pa rẹ̀. Ẹ wá obìnrin ti kọ́kọ́ búra gbogbo táwọn mọ̀ ń pa ẹ̀ làwọn sọ àwọn wà ní ṣàfikún àwọn ò ní ṣàyọkúrò wọ́n wá ní táwọn bá ṣàfikún tàbí táwọn bá ṣàyọkúrò ní ọ̀rọ̀ yẹn gbogbo ègún tó wà ní alukuran ó dàbẹ̀ pé ìyà tí ń bẹ ní alukuran pé ẹni tó bá hùwà burúkú tọ́lọ́n fẹ́ fi jẹ́ kọ́lọ́n kó fi jẹ òun ẹ̀já tẹ̀síwájú. mo sì bọ́ síbẹ̀ ẹ ṣe nítorí pé ìbéèrè ni wáyé tó sọ pé kí o tiẹ̀ bó tiẹ̀ ti fi sọmọ ilé Ayílára ni wọn ni. bẹ́ẹ̀ ṣáájú àìmọ̀ yìí ló ti sọ fún mi gan. So pẹ́sẹ̀ ìwé ẹ̀mọ́ wáyé lẹ́wọ́ pé kí wọ́n sọ pé kí ni àtọ́júbọ̀ rẹ kí ni wọ́n yóò lọ yóò ní kan tó ń ṣe ní aláìní kan ṣe ní àbí. bẹ́ẹ̀ni o dáadáa. orúkọ tèmi ìwé ìmọ̀ ọ̀nà Taofik.
kọjá 60 mo ti wọ 67 mo ti wọ 66 dáhùn àtúwà. mo sì gbọ́dọ̀ kékeré mi. bẹ́ẹ̀ni. mo ti àtọ́jú sórí ọ̀rọ̀ ìlànà àbí sọ̀rọ̀ ìmọ̀ọ́nù nínú ìgbìmọ̀ sọ̀tọ̀ ọmọ inú ilé lọ́ba ní káàdì mi ilé ọba àgbẹ̀ tó jáde inú ilé wa ni. so ìran mi jẹ ìmọ̀ọ́nù ó sì ní nǹkan wá láíláíláí àti táwọn ọmọ mi bá kọ́ mọ́sálásí ká má ṣe ìmọ̀ọ́nù ní mọ́sálásí wọn tó bá kọ́ lóko. dábàá ìgbà mi jíjà ìmọ̀ọ́nù fẹ́mi kankan ni èyí sì bá kọ́ bọ̀ lọ́wọ́ ìdíkan láti gbàgbọ́ tí ń bá bọ̀ látọ̀ tó mẹ́rin ní sìn ìgbó ní tọ́wọ́ lẹ́yìn o nígbà fún ẹ̀kọ́ sínú ẹ̀dá ńgbàlá lóye èmi tó kọ́kọ́ kíláàtọ́ gbogbo ìgbà kọ́kọ́ kílẹ̀ nìyẹn. sẹ́wọ́n ìbéèrè tẹ̀dúró lónìí màá yí àkúṣe gbọ́ pé àwọn tọ́ka ìgbìmọ̀ fẹ́ dá orúkọ wọn tó lọ́n bá yí pé kí ni fídíò kò ní gbọ́dọ̀ tiwọn náà láti pé kí kẹ́kẹ́ bí táàgì wọn. wọ́n lò wọ́n ní aláàjì ìbẹ́rẹ̀ àwa tí ọ̀fà nínú wọn lọ́wọ́. nínú àwọn tó táàgì kọjọ́ dọ́dọ̀ wọn inú wọn náà ní bẹ̀gọ́rì wà. bẹ̀gọ́rì wọn tí mo ti fẹ́ kí wọ́n bá mi táàgì kọjọ́ bẹ̀gọ́rì wọn yẹn. ok. ìbára jọ́sìn. ṣé gbogbo onítùmọ̀ tí ó ti ń rí bẹ́ẹ̀ o. oye mi. torí wọ́n súnmọ́ àwọn ẹni tí ọ̀rọ̀ yìí kọ́ lẹ́sẹ̀ gidi gan. táwọn náà sì ṣiṣẹ́ kan lábẹ́nu nípa ọ̀. àwọn orúkọ pọ̀ ní ọ̀gá sọ́sìpẹ́tì bọ̀ bá ti ń bá a lọ. àyàwó sọ wọ́n máa tẹ́tọ́ lọ́dọ́. ọ̀rọ̀ dodo ni ìmọ̀jọ sẹ́yìn kankan tí a gbọ́dọ̀ bẹ̀rù tó bá ti jọ̀rọ̀ dodo àyàfi ọlọ́run ní ilá yẹsà náà ilá yẹsà wà. The last Friday of October, that was about 3 years ago, that is 4 years ago. Before the ìmọ̀ọ́nù tọ́yà ọjọ́ ìmọ̀ọ́nù ilé ní ti wú ìfura pé àwọn kankan lọ́la bẹ́yìn. Nígbà tí ìmọ̀ọ́nù àná jáde láyé. Torí kí ẹni tó kí ni kó dáhùn ọ̀gbìn tó wọ́n sọ́sítẹ́ndì tó máa ti sọ ẹ̀rọ gíláàmù tó ti sọ ẹ̀rọ ìwé ti wà lẹ̀ láti gbà tí ìmọ̀ọ́nù àná ti wà láyé ni. Ṣé wàá ní ẹ̀mí? So kí ló fẹ́ ṣẹlẹ̀ nípa àwọn èèyàn kákún ìlú tó kákún ìgbà lóko ọ̀kan mi ọ̀jọ́ kan mi lóko ẹ̀kọ́ kẹ́kẹ́ báyìí nobody knows anything again báwo fi ṣe plan wọn nígbà làwọn tó ń plan yìí. So láti ìjọba àwọn wájà ìlà ìtàwọn ìta lọ sí ilé ìtàwọn oríṣi ìpínlẹ̀ àwọn ọ̀dọ́ so àwọn ọ̀rọ̀ oríṣiríṣi jáde ní. fídíò eléyìí ibi tó ti dúró nìyí ẹ rí i pé kókó tí mo fẹ́ fàyọ ńbẹ̀ tí mo fẹ́ ká gẹ́ẹ̀tì ńbẹ̀ ni pé ṣé ọmọ bíbí inú ẹbí Ayílára sọ ni Lèmọ́mù Tọ́líà ìyẹn bàbá yìí sọmọ bíbí ilé Ayílára àbí kí sọmọ bíbí ilé Ayílára gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń sọ tọ́ra wò gbélu yẹ so tí wọ́n ń sọ jáde láwọn tó jọ ọmọ ìlú àwọn tọ́rọ̀ kàn dẹ́n Lèmọ́mù Tọ́líà gangan tó náà ń sọ jáde gbogbo tí wọ́n kálukú ń sọ làwa ń dè mọ́wọ́ ẹ wá jẹ́ ká tẹ̀ síwájú ká bọ́ sínú àwọn ẹbí Ayílára kọ̀ọ̀kan ká gbọ́dọ̀ táwọn náà ń sọ lẹ́nu. ẹ wo fọ́nrín ilé tẹ́ ń wò yìí gangan tá ń wò lábẹ́lẹ̀ yìí ẹ wo màmá wa tán wà ń bẹ̀ yẹn ẹ rí i pé fọ́tò Ìmáàmù Yunus Tọ́líà iná wọn tún gbé sí ẹ̀gbẹ́ rẹ̀ yìí màmá wa yìí ló fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ mo á fẹ́ ká tẹ́tí balẹ̀ ká gbọ́rọ̀ tí màmá wa fẹ́ sọ. Àwa àtẹ̀jẹ́ ká tẹ̀mí jẹ kókó bá wa. Ṣùgbọ́n mi ń tà lẹ́nu gbogbo ọmọ inú ilé Ayílára o. Kí wọ́n bẹ lẹ́yìn Yínúsà. Kí wọ́n jáde kí wọ́n wá sọ. Tàbí kí wọ́n pe àwọn ìyá wọn bẹ́ẹ̀ káwọn ìyá wọn ṣe láì fídíò. Kí wọ́n sọ ìgbà tí àwọn àti ìyá Yínúsà tọ́jọ́ sọ lóbìnrin. Irú mi tí àtàyọ̀ká tí wọ́n bẹ lẹ́yìn Yínúsà. Ìyá tèmi lọ́sọ lé ìyá wọn lọ́bìnrin. Èmi sì ti fi ìyá tèmi léèrè dáadáa. Ìpèsè ẹ̀dá ìyá Yínúsà mọ̀. Wọ́n láwọn ò rí rí. Tó bá fi lẹ́mú sí ìyá tèmi ọ̀mọ ìyá Yínúsà. Ìyá àwọn mi sì ò lè mọ̀ ìyá Yínúsà láìláì. Ẹgbọ́n tí àmọ́mọ́ wa yìí ń sọ o wọ́n ń dárúkọ àwọn kan wípé wọ́n tò sẹ́yìn Yínúsà yìí nínú mọ̀lẹ́bí àwọn ipá àwọn ti mọ̀ pé ṣé owó làwọn yẹn ń ṣe ṣé wọ́n ń pé àwọn ọmọ Yínúsà àwọn mọ̀ wọ́n wá láwọn bíi màmá tàwọn sọ dàbẹ̀ ni kó sínú àwọn màmá àwọn tí wọ́n ń sọ yìí pé màmá àwọn láwọn ò mọ ẹni tí ń jẹ́ màmá Yínúsà pé àwọn tàn dẹ̀ ti pa àwọn mọ̀ pé èké ni wọ́n ṣùgbọ́n pọ́kàn tèmi tó fẹ́ fàyọ bí àrùn yẹn ni wípé ṣé ẹnìkan ni ọmọ dáhùn fẹ́ nìkan pa màmá rẹ̀ ṣé bàbá yìí gangan ò lè jáde àáfàá Tọ́líà yìí wọn ò lè jáde kàn fi bàbá wọn hàn kàn fi ìyá wọn hàn bí wọ́n ṣe jẹ́nu mọ̀lẹ́bí kí wọ́n gbé jáde káriwo yìí ó tiẹ̀ dákẹ́
kí ariwo yìí kó dákẹ́, ṣé wọn ò lè gbé jáde ni, ṣé kò ṣe sọ jáde ni. ọjẹ́ ntí oníkálukú ń pariwo wípé ṣé bàbá yìí gangan ò lè sọ̀rọ̀ ni. ẹ jẹ́ ká tún tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́rọ̀ nípa ìta tó ń sọ. torí tí ń bẹ láàrin àwọn méjèèjì ọ̀gbọ́dọ̀ jọ ọdún mẹ́rin síra wọn lọ pé yẹn máa wọlé ọkọ sí rèé ni. bàbá ajẹ́ ìgbé náà tọ́lọ́ wá ní wípé ìyá àwọn mi sì bá mọ inú wa tí wọ́n sì mọ̀ ìyá yúnúṣà kan jọ sọ lóbìnrin kí ní sọ ṣe láì dìde fún ìyá rẹ̀ kí ìyá lọ jáde sọ́ọ́nì gbangba wálé à nígbà wọn àti ìyá yúnúṣà àwọn jọ sọ lóbìnrin wàá yóò tún gbogbo ní kẹ́ wá gbọ́ dáadáa. kí màmá owó tó tẹ̀síwájú wọ́n ń sọ á sì wípé nínú àwọn tí ń tẹ̀lé bàbá yìí Ìmáàmù Tọ́líà yìí tán lọ́mọ bíbí inú ilé Ayílára ni wọ́n ní kí wọ́n gbé màmá wọn jáde, kí màmá wọn náà ṣe fídíò jáde. ọ̀nà tí wọ́n bá gbà tán fi mọ ìyá Yínúṣà Tọ́líà tó fi jẹ́ ìyàwó inú ilé Ayílára gangan, tẹ́pẹ́ inú ilé ẹbí Ayílára ló bí Tọ́líà sí, pé kí wọ́n ṣe fídíò jáde, láì fídíò jáde. láti ìgbà tí màmá ìjọ á ṣe fídíò jáde, àyè tí ì rí fídíò wọn kọ jáde. bó bá ti wá jáde bóyá mi ò rí bóyá kí n ti rí oyè n ti rí àti ì rí fídíò yẹn. ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká gbọ́n tí àwọn ọmọ wa ń sọ. nínú yìí bàbá lórí láyà kótó gbogbo àkótó wà nílé Ayílára yìí ọ̀pọ̀ nínú yìí lọ́kọ̀ tó wù sí ìrìn ọjọ́ náà kẹ́bà wá wá ẹ jẹ́ ká mọ̀ ní ó kú ọ̀ lábẹ́ bá ti ṣe àwọn náà wà dúró dé àwọn dáadáa níbi bí ẹ fura sáré tí màmá wa tó ń sọ yìí o tí wọ́n ń sọ yìí o. wọ́n ní tí wọ́n bá wá sílé ẹbí Ayílára ó dàbí ẹni pé àwọn jẹ̀mọ́ Yínúṣà Tọ́líà yìí ni àfa Tọ́líà yìí ipe tí wọ́n bá wá sínú ilé ẹbí àwọn kan mọ́ yọ wá ń kọ̀rọ̀, kan mọ́ yọ wá ní táìmù tí ò ní sẹ́nì kankan lé, tí gbogbo wọn ti lọ mọ́sálásí àbí chọ́ọ̀chì àbí tí wọ́n ti lọ bí iṣẹ́ àbọ̀nkálukú wọn níjọ kan bìkan tí gbogbo wọn ti lọ kẹ́pẹ́ ẹ̀yìn ìgbà yẹn làwọn wà tí wọn ò ní bẹ́ẹ̀ nìkan kan lé, tí wọ́n máa yan fandafanda, tí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n, tí wọ́n máa ya fọ́tò, tí wọ́n máa ṣe fídíò. wọ́n ní kí wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ o, bí ẹni pé wọ́n ti wá kan sẹ́yìn tó ti dariwo gẹ́gẹ́ bọ́rọ̀ yìí bí fídíò yìí ṣe ń gbé jáde pé kí wọ́n mọ̀ wá. tí wọ́n bá wá kí wọ́n já wọn mọ̀ pé lọ́la o táìmù báyìí àwọn ń bọ̀, tàbí gbà báyìí táìmù báyìí àwọn ń bọ̀ wá, àwọn náà wá dúró dè wọ́n. tí a bá wá láyà kí wọ́n wá tẹ́kùn mọ́ bíbí inú ilé ìbá ni wọ́n, ìyẹn àáfàá yìí bá pọ̀ mọ́ bíbí inú bíbá ni káwọn wá láàyè ra wọn. nítorí bá jẹ́ kàngun tiẹ̀ kó wá sọ bàbá báyìí ò lè yọjú. àwọn kan ní ń dìde ní gbé kámẹ́rà káàkiri fún bàbá yìí bó ló ṣe rí báwọn náà. ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mọ́mọ́ wa. kò ní sílé ilé ìwà lọ́dọ̀ ẹ̀ lẹ́mọ̀ yẹn káàkiri inú ilé lẹ́mọ̀ wọ́n sí lòkè ní Ayílára ẹ̀dẹ̀gbẹ̀ ní ọmọ inú ilé ìlú Yínúṣà ẹgbẹ́ wọn kọ́ ọmọ inú ilé ìlú Yínúṣà ọjọ́ ẹni tó bí bàbá Yínúṣà ẹgbẹ́ bá sì lè búra nù yín tó lè sàlùwàlá tó gbé búra bẹ́ẹ̀ tó búra pẹ́ lóòótọ́ Yínúṣà ọmọ inú ilé ìlú. ẹ gbọ́ tí màmá wa tó ń sọ o wọ́n lẹ́ni tó bá dá lójú nù wọn àtàwọn tó jẹ́ ọmọ tiwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ àtàwọn tí wọ́n ń tẹ̀lé Tọ́líà àti Tọ́líà gan pé ni wọ́n bá dá lójú nù wọn pé lóòótọ́ wọ́n mọ bíbí inú ẹbí Ayílára ni Yínúṣà kún wá búra rẹ̀. ìbúra tí wọ́n ń sọ ẹ jẹ́ kó yé wa o, ẹ jẹ́ ó yé wa o, ẹ̀yin àwọn tẹ́jọ́ bàbá mi yá mi ó ti yé yín ọ̀dọ́ lè mi kún wá búra bálùwàlà ń ó ṣe ni kún ó búra. wọ́n yìí sì sọ̀rọ̀ débẹ̀ náà rí i pé káwọn ká lọ kò yìí wọ́n ní yàrá kan bẹ́ẹ̀ kí wọ́n lọ búra ń bẹ̀ pé yes ọba kọ́ lóòótọ́ ọmọ inú ilé Ayílára gangan ni Tọ́líà àti ìrẹsì yẹn ti pẹ̀já tó tẹ̀síwájú ká gbọ́n tí a tún gbọ́ lẹ́nu wọn. orúkọ mi ni Adam Aminat tí mo jẹ́ ọmọ Abbas nínú ilé Ayílára. lórí ọ̀rọ̀ yíyan imam nídìílé Ayílára tí Alájà Musili jáde sọ̀rọ̀ sí mo fẹ́ sọ̀rọ̀ sí. Alájà Musili lóòótọ́ ni wípé. ẹ má bínú Alájà Musili lélẹ́yìí. lóòótọ́ ni wípé wọ́n ṣe screening fún wọn lórí rìsọ́ọ̀tì wọn. inú mi dẹ́ dùn pé Alájà Musili tó sọ̀rọ̀ yẹn náà lélẹ́yìí. Alájà Musili dáyà tìjà ni wọ́n mọ̀ tún mọ̀ pé kéèyàn ṣe screening lórí rìsọ́ọ̀tì
ó yàtọ̀ sí pé kéèyàn ṣe screening lórí pé ẹni yìí ǹjọ́ máa nú ilé ni tàbí kí èso máa nú ilé. ó yẹ kẹ́ gbàrí dáadáa wọ́n ní alájà yìí sọ jáde ipe kí wọ́n tó fi lèmọ́mù Tọ́líà jẹ ìmáàmù kí wọ́n ṣe screening fún wọn lórí rìsọ́ọ̀tì wọn màdámù yìí wá ń sọ̀rọ̀ pé òótọ́ ni àwọn ọmọ wa yìí wọ́n ń sọ̀rọ̀ wọ́n lóòótọ́ ni wọ́n ní ṣùgbọ́n yẹ kó yé wọn gẹ́gẹ́ bí rìtáàtìjà tí wọ́n jẹ́ yẹ kí làákàyè wọn ó gbé wípé ṣé screening lórí rìsọ́ọ̀tì wọn ṣe ni àbí screening lórí wípé sọmọ bíbí ojúlówó ọmọ ọkọ bíbí ilé Ayílára ni wọ́n ẹwà nìyẹn o ẹ jẹ́ ká kíyèsí àárín yẹn dáadáa ẹ jẹ́ kí n tuntun sọ àwọn màmá wa yìí fi ń yé wa wípé ọ̀rọ̀ tí alájà Musili sọ wípé wọ́n ṣe screening fún wọn kó tó di pé wọ́n fi lèmọ́mù joyè ìyẹn Tọ́líà pọ́mọ bíbí ilé Ayílára ni wọ́n á ní pé ṣé screening ti rìsọ́ọ̀tì wọn ṣe ni àbí ti pọ́mọ bíbí ilé Ayílára ni ẹ jẹ́ á tẹ̀síwájú. lóòótọ́ wọ́n ṣe screening fún wọn alájà Musili gangan tán dẹ̀ jáde sọ̀rọ̀ lórí screening yìí gan mọ̀ dáadáa dájúdájú pé Yínúsà ò kì í sọmọ inú ilé Ayílára gbogbo tí ń jọmọ inú ilé Ayílára tó wà lẹ́yìn Yínúsà tí wọ́n jọ ń kóra wọn káàkiri gbogbo wọn àwa gan mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ yìí nítorí owó ni pé wọ́n mọ̀ dáadáa pé Yínúsà sọmọ inú ilé Ayílára Yínúsà gangan náà sì ní tẹ́ bá bí léèrè pé sọmọ inú ilé Ayílára ni yóò ní bẹ́ẹ̀ ni òun ní credentials tó bá kẹ̀ inú credentials rẹ̀ tẹ́mi rí state of origin mú jáde lọ́jọ́ yẹn tí wọ́n upload sí Facebook tí gbogbo èèyàn dẹ̀ rí wọ́n kọ síbẹ̀ pé Yunus Teliat Yusuf Aralamọ Ayílára Òkè Àgbẹ̀dẹ lóòótọ́ ni èmi gan ọmọ tí ń jẹ́ Aralamọ nísàlẹ̀ àpò ṣùgbọ́n tó jẹ́ pé bàbá Aralamọ yìí wá wọ̀ sílé wa ni àmọ́ nígbà tó yá wọ́n jẹ́ ká mọ̀ bá mi. ẹja gbàrin yẹn dáadáa o wọ́n ní lèmọ́mù Yunus Teliat gbé sàtífíkẹ́tì kan jáde ṣíṣíṣíṣíbù pé tó báàkì ẹ̀pọ̀ mọ bíbí Ayílára lòun ipe láti kangun bàbá Aralamọ màmá wa fi yé wa wípé àwọn mọ Aralamọ tí wọ́n ń sọ yẹn o ṣùgbọ́n Aralamọ tí wọ́n ń sọ yẹn gangan pé ọwọ́ àwọ̀ ilé àwọn ni kí ni ìtumọ̀ wá wọ̀ nǹkan máa ń bẹ o ẹni tó wá wọ̀ ẹni tó wá ṣe àtìpó àbí kí wọ́n tún ń pè látìpó ẹni tó wá farapamọ́ lé wọn bí bọ́yá ilé rẹ̀ wó bọ́yá ọ̀sà ń gbé dọ̀ wọn kì í sọmọ bíbí inú ilé Ayílára gangan tó fẹ́ túmọ̀ sí ni ẹ jẹ́ ká tẹ̀síwájú. pé ọmọ Abbas ni Yínúsà rízìnì tí gbogbo wa fi gbárùkù tí bá ń gbé ọmọ Abbas títí tá a fi jẹ ọ̀rọ̀ ìmáàmù yẹn lórí ọ̀rọ̀ screening tí alájà Musili gan wọn sọ wọ́n dá wàhálà alẹ́ débi wí pé wọ́n padà invite wa ní mọ́sálásí Jímọ̀ ọjà Ògbómọ̀ṣọ́ ìyẹn tó jẹ́ Central Mosque wa tí wọ́n ní láti fẹ́ ṣe interview fún wọn ní ibi ibẹ̀ lélẹ̀ tí bàbá Pákò yìí dìde tí wọ́n ń béèrè pé àwọn táwọn fẹ́ ṣe screening yìí fún ṣé gbogbo wa gbà pé lóòótọ́ ọmọ inú ilé Ayílára ni ṣùgbọ́n láwọn tán mọ̀tàn tó sì dá wọn lójú dáadáa pé Yínúsà sọ ọmọ inú ilé Ayílára táwọn yarí pé kì í ṣe ọmọ inú ilé Ayílára nìkan nínú wọn ṣùgbọ́n nígbà tí wọ́n da jìnnìjìnnì yìí bò wá wọ́n jẹ́ ká mọ̀ báwọn wí pé wọ́n fún wa lọ́sẹ̀ kan láti ààfin láti mú ọmọ oyè wá pé tá a bá ti mú wá láàrin ọ̀sẹ̀ kan àwọn ò gbé fún ìdílé mi eléyìí ò jẹ́ kí wọ́n ráyè wọn sọ ìtàn pé sọmọ ọmọ inú ilé leléyìí àbí eléyìí òkè sọmọ inú ilé tó fi di wípé àjẹ ìmáàmù ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló di wí. àbọ̀mọ́ wa dápẹ́ ní sùúrù náà ẹ rí i pé wọ́n tún ń la nǹkan kan yé wa ń bì ẹ dẹ̀ rí i pé pẹ̀lú ọ̀rọ̀ tá a ti gbọ́ síwájú níbi interview náà ṣe fún bàbá Lọ́ba níkà wípé wọ́n ti ń hun ọ̀rọ̀ yìí bọ̀ kó tó di pé oyè dé tó fi di wípé wọ́n ń rọ́ọ̀ṣì àwọn fámìlì ẹbí Ayílára wọ́n ń rọ́ọ̀ṣì wọn wípé láti ààfin àṣẹ ti wá o látọ̀dọ̀ ọba o wípé kò gbọ́dọ̀ ju ọ̀sẹ̀ kan lọ tí wọ́n fi fa ọmọ oyè sílẹ̀ tọ́bẹ̀ ti lè ju ọ̀sẹ̀ kan lọ wọn tó fọmọ oyè lẹ̀ a jẹ́ pé wọ́n ó gbé fún ìdílé mi nìyẹn ilé Ayílára kọ̀tọ̀ sí mọ́ nìyẹn wọ́n gbà kó lọ́wọ́ Ayílára ìyẹn lọ́wọ́ kó síbàsíbà báwọn ẹbí Ayílára wọ́n ní wọn ò ṣe screening pé kí wọ́n yẹ̀ wò pé sọmọ inú ilé ni ó ti wọnú pé wọn ò ṣe screening fún ní sùúrù lápẹ́mọ́dọ̀ aṣẹ́ tí mò ń ṣe jẹ́ ní sùúrù so nípa rírọ́ọ̀ṣì tẹ́ ń rọ́ọ̀ṣì wọn yẹn pé kán tètè mú ọmọ oyè wá páwọn fún ọ lọ́sẹ̀ kan
ìní ọ̀jẹ́ kí wọ́n lè rídìí láti ṣèwádìí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé ǹjọ́ ọmọ bíbí ojúlówó ọmọkọ bíbí ilé Ayílára ẹni tọ́líà ǹjọ́ ojúlówó ọmọkọ bíbí ilé Ayílára ni gbogbo àwọn tẹ́jọ́ ṣe skínì papọ̀ bọ̀t wọ́n ti mọ àwọn kan nínú wọn tẹ́lẹ̀ wọ́n ti dá àwọn kan mọ̀ dáadáa bọ̀t tọ́líà yẹn wọ́n dàbẹ̀ ń kọjá lè jòsí wọn ò dá mọ̀ dáadáa wọ́n ní ẹ mú wá fáwọn ni ẹ̀ẹ́dẹ̀ rí pé bàbá wa lọ́ba ní Kàgá ti sọ pé wọ́n ti ń hun ètè yẹn bọ̀ kó tó di wípé oyè gan súnmọ́ wọ́n ti ń hun bọ̀ tipẹ́ ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká gbọ́n tí màmá wa fẹ́ bá wa sọ. à ń padà mọ̀ pé Yunus kì í sọmọ nílé Ayílára tí gbogbo àwọn èèyàn sì ń fìdí rẹ̀ múlẹ̀ èmi yìí gangan mo jẹ́ni tó sún mọ́ Yunus tẹ́lẹ̀ dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ débi wí pé lẹ́yìn ìgbà kan jẹ́ mọ́ọ̀mù ìnáwó síyàwó rẹ̀ ní Lábẹ́òkúta mo tẹ̀lé lọ síbi rẹ̀ àmọ́ lọ́jọ́ tí wọ́n pe mítìn wípé kí Yunus wá sọ bí ó ṣe jẹ́ nínú ilé ìjọ yìí gangan lèmi ti dúró wípé tí n bá tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Yunus ní tòmọ̀bọ̀yá lóòótọ́ ni tàbí irọ́ ṣùgbọ́n tí gbogbo wa péjú sí inú ilé lọ́jọ́ náà pẹ̀lú bàbá baálé ilé wa àrètí Yunus pé yóò dé wọn àrí wọ́n pé ó ti pa fóònù rẹ̀ bàbá Yusuf tó mú wá gbé ọmọ nílé Ayílára ni wọ́n pe nọ́mbà bàbá Yusuf yìí náà àwọn náà ti pa fóònù wọn bẹ́ẹ̀ náà ni Síákà tó jẹ́ mọ́gàjí tó ń ṣàṣojú inú ilé lẹ́yìn rẹ̀ náà òun náà ti pa fóònù rẹ̀ ṣùgbọ́n wá yà mí lẹ́nu fún àtàjà àmùsílì tán sọ fún àwọn yìí pé wọ́n ti ń tabiu wọ́n kinní kan kọ́dà ọlọ́tẹ̀ inú ilé gan tó jórí ọlọ́tẹ̀ ló mú owó lọ síwájú tó sanwó Yínúsà nǹkan kan bá mi gbọ́ gbogbo inú òde o ọ̀jọ̀ wa lójú ṣùgbọ́n ti tèmi mọ́ bíbẹ̀ ni pé Yunus èyí sọ ọmọ inú ilé òun ló sì ríra rẹ̀ púfù pé ọmọ inú ilé Ayílára lòun tó lọ sọ fẹ́mi lórí ìjókòó tó jókòó báyìí lọ́fíìsì nínú ilé Ayílára níbi títí ń gbàlejò tèmi wà bẹ́ẹ̀ báyìí lára àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ẹni tó rán mọ́kà mísí àti àyọ̀ká wọ́n bẹ lórí ìjókòó níjọ́ náà ti fi sọ fún wa báwọn wípé màmá òun ní ìyáálé ìgbà tí bàbá òun yóò fún yẹ òun ní nǹkan kan wípé ṣùgbọ́n ní ìsìn tí àwọn ọmọ ìyáálé òun ọba ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ déwájú òun láti wá gba nǹkan kó tó dé wọ́n rí nǹkan kan ṣe. dòní àárọ̀ ìyàwó ọ̀dà àwọn ọmọ ìyáálé rẹ̀ mọ̀ tó bá yẹ pé lóòótọ́ ọmọ inú ilé Ayílára ni ó yẹ kára wọn. ìwà Yunus tó múra kankan tó ní ọbẹ̀ jọbọ́ tí wọ́n fẹ́ jó didi ilé wa bọ́ọ̀lù. èyí sì ràn wá èsì ọmọ èyí tó ọjọ́ ní okun wa tó Yunus ogún ìdílé ilé Ayílára lé okun bàbá wa okun àwọn bàbá ńlá wa gbé e lẹ̀ èyí sì ràn wá ètò sọmọ Ògbómọ̀ṣọ́ àti wádìí ẹ̀ débẹ̀ ọ̀sẹ̀ ni ó nífẹ̀ẹ́ rẹ̀ tó mi nínú ilé wa anáwó anára nígbà tá a fẹ́ jẹ kínní wìdí èmù pé ràn wá ní ọ bàbá àṣírí tú la padà lẹ́yìn rẹ̀ àtà èmi ò lè láìkẹ́ jogún bí bàbá tèmi lọ torí wọn náà ò lè gbarú ẹ̀ ò lè gbarú ẹ̀ kí n sì ràn wá rárá ẹ̀yin olówó bó tún padà sọ́dọ̀ yín àtẹ̀yin ọlọ́lá àtẹ̀yin onípò tẹ́ fẹ́ fi pò yàn wá jẹ fẹ́ fowó yàn wá jẹ gbogbo bá ń tẹ́tọ́ lọ́n tẹ́ bá jáwọ́ àrọ́ ọmọdọ́mọ yín gbogbo nǹkan tẹ́ bá fi lẹ̀ kò ní wúlò fún wọn àwọn tí ò ní pọ̀ sí yín tí ọ̀nà látọ̀ yín àwọn ni wọ́n máa jẹ́. ẹ̀gbọ́n tí mo máa ń sọ o ọ̀rọ̀ yìí ti fẹ́jú kẹ̀kẹ́ o ọ̀rọ̀ yìí ti le gan o ọ̀rọ̀ tá à ń wò kékeré yìí ọ̀rọ̀ yìí ti fẹ́jú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí ti le gan o torí àwọn ẹbí Ayílára àwọn tó jó original ní sọ̀rọ̀ yìí nítorí máa àwọn obìnrin tá ń sọ̀rọ̀ báyìí wípé ogún ìdílé àwọn tó yín àwọn jẹ àwọn tó gbà má wọn lọ́wọ́ pẹ̀lú agbára pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ète wípé tí wọn ò bá ronú kí wọn pàwàdà ẹgbọ́n tí màmá wa ń sọ jáde o ẹgbọ́rọ̀ lẹ́nu wọn dáadáa ẹgbọ́. oko bá jẹ tọ́lọ̀ nínú tàtó múra kankan tó ní ọbẹ̀ jọbọ́ tí wọ́n fẹ́ jó didi ilé wa bọ́ọ̀lù èyí sì ràn wá tètè ọmọ èyí tó jẹ́ ní ogun wa tó Yunus gbogbo ìdílé ilé Ayílára lé ogun bàbá wa ogun àwọn bàbá ńlá wa gbé e lẹ̀ èyí sì ràn wá ètò sọmọ Ògbómọ̀ṣọ́ àti wádìí ẹ̀ débẹ̀ ọ̀sẹ̀ ni ó nífẹ̀ẹ́ rẹ̀ tó mi nínú ilé wa anáwó anára nígbà tá a fẹ́ jẹ kínní wìdí èmù pé ràn wá ní ọ bàbá àṣírí tú la padà lẹ́yìn rẹ̀ àtà èmi ò lè láìkẹ́ jogún bí bàbá tèmi lọ torí wọn náà ò lè gbarú ẹ̀ ò lè gbarú ẹ̀ kí n sì ràn wá rárá ẹ̀yin olówó bó tún padà sọ́dọ̀ yín àtẹ̀yin ọlọ́lá àtẹ̀yin onípò tẹ́ fẹ́ fi pò yàn wá jẹ fẹ́ fowó yàn wá jẹ gbogbo bá ń tẹ́tọ́ lọ́n tẹ́ bá jáwọ́ àrọ́ ọmọdọ́mọ yín gbogbo nǹkan tẹ́ bá fi lẹ̀ kò ní wúlò fún wọn àwọn tí ò ní pò tí yín tí ò lọ látọ̀ yín àwọn ni wọ́n máa jẹ gbogbo bá ń tẹ́tọ́ lọ
ayélujára tó múra kankan tó ní abẹ́ jọ̀bọ́ tí wọ́n bá ọmọ ilẹ̀ yára ni. tọ ẹ gbọ́rọ̀ tí màmá wa sọ ẹ rí gbọ́rọ̀ yìí ti fẹ̀jú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí ti kọjá ojú táwa fi ń wo lókèrè o torí pé tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ bíbí Ayílára gangan ni àáfàá tọ́lé àyè ó yẹ kó yọjú gbogbo ntọ́ yẹ kó sọ kó lọ ṣàtúnṣe nílé yẹ kó yọjú síbẹ̀ ó sì wá lè tó bá ilé bàbá ọmọ sí máa bọ ọmọ lẹ́rù ẹ jẹ́ ká tún gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ tẹ̀síwájú. bàbá tó bí mi ọmọ Ayílára ni lẹ́nu kan wọ́n pè wá káwọn bá sí mọ́sálásí ilé Ayílára wípé wọ́n ti ní ilé wa ní oyè kan àwọn sì ti mú àwọn bíi mẹ́rin wá àwọn aṣọ spinning fúnra wọn so wọ́n bá dùn pẹ̀lú àwọn àjọmọ́sálásí kí sẹ́kì nígbà àjọmọ́sálásí àjọpọ̀ wọ́n ní àwọn bẹ́ẹ̀ ní wọ́n sọ ní ti kìndẹ́ṣà wọn wọ́n lè sọ ní tiẹ̀ bàtà ó sọ ní tiẹ̀ wọ́n wá dàbà pé ẹnìkan ní ká mú wá èèyàn mẹ́rin ló sọ ní kí la fẹ́ ṣe báyìí àwọn ni ó bá ní kò bàjẹ́ ẹgbẹ́ gbogbo bíṣọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan ìlú òun kìndẹ́ṣà wà àwọn mẹ́ta tó wà ní dájúbá tí wọ́n ẹjẹ́ ká yan kíní kọ́mítì tí wọ́n lọ jókòó kí wọ́n bá ṣe ètò yìí lára àwọn bàbá wa nínú ilé àwọn náà ti yan kíní kọ́mítì wọ́n sì pè nínú mọ́sálásí wọ́n bọ́ sí ilé mẹ́ta bí ilé mẹ́rin wọ́n dúró síbẹ̀ wọ́n bẹ̀ tó wákàtí wọ́n bẹ̀ tó 3 hours ó tó di pé wọ́n wọlé wá bá wà nínú mọ́sálásí ilé tó sì dé wọ́n ní ẹkú lé o alẹ́ káàbọ̀ wọ́n ní pípẹ́ ẹ̀rọ wa àti ṣètò kí lè tò wọ́n lè kọ́ lẹ́sà Abẹ́òkúta òun lè ṣètò bí ní. ìlànà àná ni orúkọ mi ni Salaudeen Kudrat ọmọ Abbas ojúlówó ọmọ Ayílára lórí ìsọkúsọ tálájà Muslim sọ ìsọkúsọ gbáà ní lóòótọ́ ni wọ́n ṣe screening fún gbogbo wọn gbogbo gbà yẹn àti mọ̀ pé Yunifásitì òkè sọmọ inú ilé wa wàhálà ní sí ìyọ́wá dùn mí fún wọn ajẹ kò tí ì di oṣù mẹ́ta lọ tí wàhálà ṣẹlẹ̀ láàrin ìmáàmù àti ọmọ bàbá Mufasiru Tànà tí ọ̀rọ̀ yẹn di ariwo púpọ̀ bọ̀gbà tá lọ yanjú rẹ̀ nílé wa Alhaji Yusuf tó mú Yunusa wá pé ọmọ inú ilé wa ni àwọn àtàlájà Muslim Nurudeen members ni wọn Alhaji Muslim sọ fún wa pé Alhaji Yusuf pe àwọn wípé Yunusa àwọn ká àtàjẹ má bá sí ni o kìí ṣe ọmọ inú ilé Ayílára àwọn gan ẹ̀rù bà wọ́n débi pé wọ́n sáré lọ rí àǹtí mi kan tí ń jẹ́ mama Rashidi torúkọ wọn jẹ́ Sípàwò ọmọ bàbá àṣàpà àwọn sáré wá bá mi pé nǹkan tí Muslim wí Alhaji Yusuf wí fáwọn àtìgbà yẹn láti wò pé ṣe àṣàṣìmú báyìí àtìgbà yẹn náà wà náà ti ń fi ọ̀pá bọ̀ wò débi pé níjọ́ tí ọ̀rọ̀ yìí wáyé Yunusa gangan fúnra ara rẹ̀ níjọ́ tó wá ṣọ́ọ̀bù lórí wọn wá mi wá dáadáa ìfẹ́ tá a sì ní sílé wa ládàá bá tẹ̀ sórí rẹ̀ ọtí àlẹ́nu mi níjọ́ tó wá ṣọ́ọ̀bù wa wọ́n láti mọ̀ sọ fún mi pé àwọn tí ń plan bí jíjẹ ọ̀rọ̀ ìmáàmù yóò ṣe kú òun lóde jíjẹ mo ní bàbá. ẹ̀gbọ́n tí wọ́n ní tọ́lé aṣọ nǹkan ńlá wọ́n ní wípé ó máa ń wá sọ́dọ̀ àwọn dáadáa pé nù mọ̀lẹ́bí gan àwọn làwọn nífẹ̀ẹ́ rẹ̀ jù ṣùgbọ́n gbà tó wá sọ́dọ̀ àwọn ni wọ́n fi ń yà wọ́n wípé oyè lè máa mú tí wọ́n ń fìdílé yàn tẹ́lẹ̀ pé àwọn ó gbé kúrò nídìílé lè máa gbé àwọn ó gbé kúrò nídìílé kó di ìdí bóyá ìmọ̀ ẹni tó bá nímọ̀ jù wọ́n máa fi jẹ́ ẹja tó tẹ̀síwájú ká gbọ́ wàhálà ń bẹ o. ẹ má jẹ́ ọwọ́ ayé ẹ má gbà yẹ rẹ̀ ọwọ́ àlejò ojúlówó ọmọ Ayílára kọ́ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ọwọ́ ayé o ẹ má gbà fún wọn rárá o tá a bá lo tẹ̀ náà Ayílára tán tá a sì bọ̀ gbogbo ọgbà yẹn ọ̀rọ̀ yìí ti ń da ojú táwọn fámìlì wa fi lọ bá àwọn olóyè àwọn olóyè sì ní kò sí kankan táwọn lè ṣe ní ìsìn àfi tí ọba mi ìbàjẹ́ tó gbèsè pé báyàwó náà dákẹ́ lórí rẹ̀ gbàtọ́rọ̀ ìwáyé náà gbogbo àwọn olówó gbogbo kò sí èyí tí ọmọ nínú wọn pátápátá gbogbogbò kò sí èyí tí ọmọ nínú gbogbo wọn àtọlówó ni àtọnípò ni wọ́n mọ̀ pé Yunusa kìí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ débi pé kínní àtìmú ni gbàtọ́ ti jọ yẹn tá a láti jọ sọ̀rọ̀ èmi gangan sọ fáǹtì rẹ̀
alájà nura pé ọ̀rọ̀ yìí ti ń lé jù ẹ pé mọ̀mọ́ kan jáde kan sọ̀rọ̀ wọn ni àwọn òjé mọ̀mọ́ gbọ́ wọn ni àdúrà ọ̀rọ̀ láìlẹ̀ níjẹ́ mọ̀mọ́ gbọ́ gbàlàwà náà ti ń wò pé nǹkan yìí ti ń dàrú bọ̀ alájà Musili ìsọkúsọ ní sọ sí owó ní í ṣe torí náà gbogbo ẹ̀yin olówó pátá ẹ̀yin ọlọ́lá ni ẹ̀yin onípò tẹ dúndùn páyé lára ò jẹ́ nǹkan àkírí nǹkan wa gbà gbogbo máa ń jẹ́ tọ́lọ́ gbogbo tẹ́ bá pòórọ̀ ọ̀sán yín alẹ́ yín ṣe ẹni ẹlẹ́ni ní ọ̀jẹ̀ àwọn tí wọn ò tó yín nípò tí wọn ò tó yín lọ́lá ni wọ́n yan àwọn ọmọdé yín jẹ wọ́n mọ̀ nàgàwó ni wọ́n mọ̀ nàgàwó re wọn ni àwọn ọmọ yóò mọ̀ nàgàwó re wọn ni kò ní tẹ̀ wọ́n lọ́wọ́ àyàfi tẹ́ bá jáwọ́ nínú gbogbo tẹ̀ ṣe lókù wàyí ẹ̀yin ọmọ Ayílára náà tẹ wá wà bẹ́ẹ̀ torí ìjẹkújẹ torí ìfẹ́ ara ẹni tẹ lọ jókòó sí di irọ́ tí ogún bí ìyẹn ọjọ́ yín lójú táyé pé gbogbo yín pátápátá lẹ ti mọ̀ ẹ̀yin nu Ọlọ́run o ṣùgbọ́n gbogbo ògbàtẹ́ni tí bíyàn yóò bí yín akànrónúwò ni èpè alájọbí là bá fún yín ṣùgbọ́n láti ẹ tètè ronú ìsọkúsọ ni Muslim sọ wàláhì tàláì tó bá sì sọ pé kì í ṣe ìsọkúsọ ó jáde ọlọmọ ó sì lọ ọmọ kó fi gbogbo ìgbésí ayé rẹ̀ kó fi búra bí Yunusa bá jọ ọmọ inú Ayílára Yunusa kìí ṣe ìran wa kìí ṣe ọmọ Ayílára àwọn èjò Olúkòyí Oníkòyí ni wá adé àwọn gbogbo àwọn tí wọ́n ti sí tẹ́lẹ̀ yìí gan oko adé ń bẹ oko adé là ń jẹ́ àwọn èjẹ́ Olúkòyí oko adé làwọn ń jẹ́ ilé ibi tó wáyé pè tí ń sọ wípé ilé arọ́rẹ̀ kì í lè mọ̀mọ́ o ibẹ̀ gan làṣírí rẹ̀ tutù sí wa náà inú sì èsì ọmọ kèé sì ràn wá o kèé sì ràn wá àtúwádìí rẹ̀ gan kèé sọ ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin gbogbo lẹ́jọ́ wa ti ń jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ arọ̀ yín wọ́n ti ń gbé nǹkan gbẹ̀yìn wa lọ ẹ má rò pé Ayílára dé sí Ayílára ò dé sí ẹ̀ ń wò pé Ayílára dé sí wọn bí wọ́n mọ báyìí gbogbo ẹ̀ wọ́n ti plan rẹ̀ lẹ̀ torí ẹnìkan ṣoṣo ni wọ́n fẹ́ já gbogbo òdílé mẹ́fà ìdílé mélòó tí ń jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n fẹ́ jábọ́ torí ẹnìkan ṣoṣo wọ́n sì rò. ẹ gbọ́ ọ̀rọ̀ tí màmá wa tó ń sọ o wọ́n lórí ti Lèmọ́mù Tọ́lé Àyì gangan iná fẹ́ fi káńsù gbogbo òdílé tí ń jẹ Lèmọ́mù yóò wá jẹ́ wípé bóyá ìmọ̀ competition wọn máa fi yàn dé àwọn wo ni ó wà ń di rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé ẹ jẹ́ ká sì lẹ́ka ìdáadáa o Lèmọ́mù Tọ́lé alóhùn òkè so lóye ọba ọlọ́ba kọ́ ló fi ìjòyè gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́lé ọlọ́ba kọ́ ló di mọ́sálásí àlẹ́jẹ́lé bá a ṣe ń gbọ́ olóhùn òkè so lóye ààfin gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́lé nísìnyí tí wọ́n bá wá rí gbogbo tí wọ́n fẹ́ ṣe yẹn tí wọ́n bá rí i ṣe tí wọ́n yọ ìdílé pò mẹ́tọ́ yẹ pé ìmọ̀ wọn fi ń yàn àbí wọ́n kàn ń píkì àwọn èèyàn fi ń yàn ṣé ọba náà ni ó wà ń kí ayè láti mọ èèyàn ni àbáwọn Alhaji Monsuru Èjìdé àtàwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ ni wọ́n mọ kọ̀ǹtró mọ́sálásí ìlú ẹ jẹ́ àkísà nìyẹn dáadáa sẹ́ni pé ìtì ń bọ̀ ńlẹ̀ yìí kì í ṣe nǹkan kékeré dẹ̀mọ́mọ́ wá dẹ̀ fi ń yá àwọn ìdílé yòókù jẹ́ ń jẹ oyè Lèmọ́mù wípé kan máa ń wà wọ́n níran kan bá wọn wò ń wò wípé tìyín ló dé bá yín Ayílára tí wọ́n bá ilé rí iṣẹ́ lórí tàwọn yìí yóò affect tiwọn náà dẹ̀ ń pàápàá jùlọ tó fẹ́ ká tó gbé nǹkan kan yẹ̀ wò wọ́n ní ìdílé tó ṣẹ̀ṣẹ̀ soyè Lèmọ́mù tán kó tó kan tẹ̀ bí Ayílára yìí wọ́n ní ìdílé Alhaji Monsuru Èjìdé ni tí àyìnbá ṣe mistake rẹ̀ gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń pariwo pé ìdílé Alhaji Monsuru Èjìdé ìlọ́sẹ̀sẹ̀ soyè Lèmọ́mù tán tí wọ́n lo etí àbí 19 years ń bẹ̀ kó tó di bọ́ kan ilé Ayílára wọ́n wá ń pariwo pé kí ló tún wá kan Alhaji Monsuru Èjìdé ń pa ti ilé Ayílára ìdílé wọn lọ́sẹ̀ ṣe tán ìdílé wọn lọ́sẹ̀ kú òǹbi oyè Lèmọ́mù yìí kí ló tàn tó wá jẹ́ lágbàtẹ̀rù fún ti Lèmọ́ ilé Ayílára gangan sí òní ọwọ́ nú ẹ̀pá rèé gbà kéèsì báyìí ìdílé wọn ló ṣe tán ìdílé mi tó tún kàn ń sìn yìí àwọn náà tó ṣalágbàtẹ̀rù ẹni tó tún wà ń bẹ̀ ẹ wò àárín yẹn ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká gbọ́rọ̀ tí màmá wa tún fẹ́ bá wa sọ. rọ ni wọ́n ń pa àwọn gbogbo wa àbógo máa ń jẹ tọ́lọ̀ tẹ́ ẹ̀ bá jáwọ́ àti ipò tẹ́ ẹ ní àtọ́lá tẹ́ ẹ ní àti gbogbo èèyàn parẹ́ mọ́ yín lójú ní kẹ́ ẹ tó kúrò nínú ilé ayé àti tẹ́ ẹ bá jókòó sí di òdodo lókun ọ̀rẹ́ ẹ̀ jókòó sí di òdodo ìdí irọ́ lẹ jókòó sí ìdí irọ́ ni ẹ fẹ́ kí ìfẹ́ ẹnu yín ọ̀sẹ̀ gbogbo bá sì ń jẹ tọ́lọ̀ ìfẹ́ ẹnu èyí èsè jihadi ìwà yín ló sàn tó múra kankan. tọ́ ara tí mo tó ń pariwo nípa ìwà wa mùsùlùmí ìwà àwọn àfáà nìyẹn ìwà àwọn ìmáàmù wa
ìwà àwọn èèyàn ńláńláńlá kọ̀ọ̀kan láàrin wa nísìnyìí àwọn tó ní ogún ń pariwo gbogbo ogún àwọn ni ẹ gbé fún Tọ́líà ò sì ríra ẹ̀ fi hàn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ bíbí ilé Ayílára tí gbogbo wàyí náà ń pariwo pé jáde tọ́ ọba ilé rí iṣẹ́ tó rí púrúfù kọ́ lèmi kan yìí tó sẹ́yìn ẹ̀ ẹ̀yìn tó lèmi wà. wọ́n máa ń pariwo sí wípé kàkà tí wọ́n fi gbè lẹ́yìn àwọn tí wọ́n ṣe ọ̀rọ̀ bó ti tọ́ bó ti yẹ gbọ́n ní òtítọ́ ọ̀rọ̀ yíyé ṣùgbọ́n ẹ̀yìn Tọ́líà ni wọ́n wà. ẹ wá wo ọ̀rọ̀ ràbàǹdẹ̀ ọ̀rọ̀ ńláńlá tí báyìí màmá yìí fi ń gbé lábẹ́lẹ̀ wípé tí wọ́n bá fi lè jáwọ́ ń bẹ̀ kí wọ́n ṣe ń tọ́tọ́ kí wọ́n ṣe ń tọ́yẹ gẹ́gẹ́ bí ariwo tèmi wá ń pabọ̀ látẹ̀yìn ẹ jẹ́ ká fi làákàyè ká fi gbọ́rọ̀ yìí o. ṣé òótọ́ wà ní ẹ̀sìn Islam báyìí? ṣé òtítọ́ àtòdodo tó wà ní ẹ̀sìn Islam sọ wà lọ́wọ́ àwọn àáfàá wa sọ wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn lèmọ́mù wa tẹ́ láwọn ń jẹ oyè mọ́ṣáláṣí àgbà yìí mọ́ṣáláṣí Rátìbí àwọn tẹ́ ń já síwájú ní ẹ̀sìn Islam ṣé òtítọ́ àtòdodo yìí wà lọ́wọ́ wọn? torí mi ń wò wípé níwájú ọlọ́ọ̀bà àtìní tá pé lóòótọ́ òótọ́ tẹ̀ ń pọ̀ wà ní ẹ̀sìn Islam ọ wà nú àdìtò wà nú gbogbo ẹ̀ yìí òótọ́ là Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹnì kẹ́ni ọ̀la ẹni yìí ló sì fi lùgbà nígbà ayé rẹ̀ ńlọjẹ́ kẹ́sìn Islam ó gbòòrò òtítọ́ yìí náà lẹ́yìn náà sì ń tẹ̀lé tá pé lóòótọ́ ló wà ń bẹ sọ yẹ kírù nǹkan báyìí ó ta lélẹ̀ mọ́ mú àgbà lórí kọ́mọ́ lójútùú ṣé ó yẹ kó ta lé àwọn tó jólówó nínú ẹ̀sìn Islam àwọn tó wà nínú nípò tó jẹ́ onímọ̀ tó jẹ́ lọ́lá nìlú tí wọ́n sì wà lẹ́yìn bàbá ìdígidi kún òní rí iyọ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bí Al-Qur'an ṣe sọ kalẹ̀ ṣe ni wọ́n ń tẹ̀lé yẹn ṣé bá àdìtì tẹ́ ń kà fún wa àdìtì Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe wà ń bẹ́ẹ̀ ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ ṣe fi ń hùwà jáde yìí dẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ́ fi ń ròyìn fún wa pé ẹni ìkẹ́ ẹni ọlá ẹni yìí ni pé òun níwà rẹ̀ dáa jù láyé àtọ̀run ṣé bá Ànábì ṣe ṣe lélẹ́yìí bó ṣe wà lélẹ́yìí tí ó fi ráwọn èèyàn kójọ sínú ẹ̀sìn Islam ẹ já gbé yẹ̀wò ẹ jẹ́ ká gbé yẹ̀wò ẹ já gbé yẹ̀wò dáadáa. àwọn tó lógún ní sunkún yìí wọ́n lágbàlagbà tí ń sọ̀rọ̀ tí ń làágùn ẹkún ńlá ní sun àgbàlagbà tó dẹ̀ ń sáré nú ẹ̀gún ẹ̀yin náà lè fi ń pòwe fún ẹ̀yin bàbá wa òwe nípa ìnípààyàn nítorí pàmí àmì àṣẹ pápálàgbà tí ń sáré nú ẹ̀kan tí ń sáré nú ẹ̀gún bí ọba lé bí nǹkan ọba lé sì ń lé nǹkan tó lágbára bí n tó lágbára ọba lé òun sì ń lé n tó lágbára ẹ̀wà rí ẹ̀sìn báyìí àwọn mọ̀lẹ́bí ní dìde yìí lẹ́yọ̀ kejì ni wọ́n ń pariwo ni wọ́n ń fi gbogbo ẹ̀ tí ń dì í ni wọ́n ń ṣépè tí ń dì í yìí pé tó bá pé lóòótọ́ wọ́n bá mọ̀ sí tí wọ́n ń ṣe ìkún wọn jáwọ́ tí wọ́n bá wá jáwọ́ ń bẹ̀ tọ́jẹ́ wípé wọ́n sáfẹ́ ṣeéṣe pé àfi káwọn dojú ẹ̀ bí àwọn mọ́lẹ̀ àfi káwọn gboyè lọ́wọ́ àwọn pé bí ó ṣe rí fún ọ̀nà ẹ̀wọ́ bí ẹ ṣe fẹnu sọ jáde sọ ẹ kó rí bẹ́ẹ̀ ní ẹ̀sìn Islam tàbá sì wí tá a fà lọ tá a fà bọ́ ẹ lẹ́sìn Islam lọ dáa jù ẹ láwọn ìmáàmù lọ dáa jù ẹ ní àfikẹ́ pàṣẹ sí rẹ àfikẹ́ pa kìrìsìtẹ́nì rẹ Islam nìkan ní ọwọ́ rẹ ẹni ọwọ́ àlìjẹ́nà báwa mùsùlùmí nìkan láwọ́ àlìjẹ́nà ṣé pẹ̀lú wàyí náà wá ní ẹ mọ̀ jẹ́ ká ṣe làákàyè ẹ jẹ́ ṣe làákàyè dáadáa o. wọ́n fẹ́ jọbọ́ tí wọ́n fẹ́ jó didi ilé wa bọ́ọ̀lù èyí sì ràn wá tètè ọmọ èyí tó jẹ́ ní ogún wa tó yínú sáà ogún ìdílé ilé Ayílára lé ogún bàbá wa ogún àwọn bàbá ńlá wa gbé e lẹ̀ èyí sì ràn wá ètò sọmọ Ògbómọ̀ṣọ́ àti wádìí ẹ̀ débẹ̀ ọ̀sẹ̀ ni ó nífẹ̀ẹ́ rẹ̀ tó mi nínú ilé wa anáwó anára nígbà tá a fẹ́ jẹ kínní ìdí èmù pé ràn wá ní ọ bàtà sì rí túra padà lẹ́yìn rẹ̀ àtà èmi ò lè láìkẹ́ jogún bí bàbá tèmi lọ torí wọn náà ò lè gbarú ẹ̀ o ò lè gbárò kí n ṣèrànwọ́ wa rárá ẹ̀yin olówó mo tún padà sọ́dọ̀ yín àtẹ̀yin ọlọ́lá àtẹ̀yin onípò tẹ́ fẹ́ fi kò yàn wá jẹ fẹ́ fowó yàn wá jẹ gbogbo bá jẹ́ tọ́lọ́ tẹ́ bá jáwọ́ àwọn ọmọdọ́mọ yín gbogbo nǹkan tẹ́ bá fi lẹ̀ kò ní wúlò fún wọn àwọn tí ò ní kò tí yín tí ò lọ látọ̀ yín àwọn ni wọ́n máa jẹ gbogbo bá jẹ́ tọ́lọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán yìí ẹ má pàṣẹ jù mí pọ̀ o aláàjà Musili tẹ́ ń wò ó iṣẹ́ owó ní sọ sọkúsọ gbà ní sọ àtẹnujẹwọ bí ọ̀kánjọ́ àní bá a jà ògán ti mọ̀ àti ìpótù mẹ́ta ti mú tí aláàjì Yusufu tó mú Yínúsà wá ti sọ àṣírí fún un kò lè gbé mára wá padà wá sọ fún un ilé ọ̀padà wá sọ fún wa ọ̀padà wá sọ fún oníjẹkújẹ ni oníjẹkújẹ iṣẹ́ owó ní í ṣe ìdílé wa kankan ìdílé Ayílára kankan
àti kékeré àtàgbàlagbà wa kò sẹ́ni tọ́rọ ní tọ́rọ làjà mùsùlùmí iṣẹ́ kò sẹ́ni tọ́rọ iṣẹ́ owó ní ṣe o. ọmọ ilé ayélujára ni mí bàbá tó bí mi ọmọ ilé ayélujára ni. gbẹ̀gẹ̀ pé ń fẹ́ mú ọ̀rọ̀ yìí dá ẹ mọ bẹ̀rẹ̀ dá ẹ dákun ká tún tó tẹ̀síwájú nísìnyìí gẹ́gẹ́ bíi ti ń lọ lọ́wọ́ nísìnyìí nílùú Ògbómọ̀ṣọ́ Cradles Carnival ayẹyẹ ńláńlá wà ní Áfíríkà ti ń lọ lọ́wọ́ báyìí tẹ́jẹ́ pé ó ti wọlé tán wọ́n ti ń ta aṣọ wọ́n ti ń ta gbogbo òfìfìlà ní òǹkàlùkù tí ń ra tiẹ̀ wìtìwìtì ṣé tó bá dọjọ́ yẹ ṣé lè máàmù tó ní òun ò kí ń so lóyè ọba òun ò joyè láàfin ọba kọ́lọ́ ní mọ́sálásí tó náà wà ń bẹ̀ nǹkan máa ń bẹ o ìmáàmù wo ni ó sojú Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ ẹ̀rí pò tó ti fara hàn ìmáàmù wa bàbá wa ẹnilẹ̀ ní ìyẹn ní àpọ́nlé ìmáàmù wa Abibulahi Amúdàláì Tìjàní Ayílára ẹni wọn ó jókòó lẹ́bẹ̀ tí wọ́n ṣàdúrà fún wa kí wá ní tí bàbá yìí dúró l'Ógbómọ̀ṣọ́ fún tó joyè fún gbogbo ayẹyẹ tọ́jà ayẹyẹ ńláńlá tọ́jà ayẹyẹ Ògbómọ̀ṣọ́ tí ọba ó jókòó nífìrìnfìrìn tí wọ́n pa àwọn ọba yòókù tí wọ́n jókòó tí wọ́n táwọn yẹn ńláńlá ń gbé Ògbómọ̀ṣọ́ àtàwọn ìgbèrè ọ̀wà àfáà wo ni ó ṣàdúrà fún wa ìmáàmù wo ni ó ṣàdúrà fún wa ẹ rí i pé lèmọ́mù ọjà gbé yòó dédé bẹ́ẹ̀ tóun wá ní lèmọ́mù ṣé ọ̀nà tó gbà tó fi débẹ̀ tí wọ́n ń pariwo yẹn sìn tó fẹ́fọ̀ rẹ̀ tọ́lá àwọn èèyàn ń polówó ti rí ṣe ń bẹ̀ sọ́ọ̀ ní irú ilé ní ọlọ́ọ̀ni ká máa fi kówó jọ ẹ jẹ́ ká gbọ́ ń pa Cradles Carnival ká tún gbọ́ ti ń lọ ń pa ẹ̀. ẹni tí ò bá lè ra àkàrà wa àkàrà ọba mẹ́fà ẹgbẹ̀rún mẹ́wàá òfin náà wà ìlà wà ẹ máa ń ṣe kí ni àgbàdá ni oríṣiríṣi nǹkan àwọn èèyàn ra aṣọ àwọn èèyàn ra aṣọ àwọn èèyàn ra aṣọ ṣọ́ọ̀bù yìí nìkan tó bá yín lè gba ọ̀rẹ́ mi disappoint mi ọ̀rẹ́ mi ṣe kinní kan ló jẹ́ kí n ké ìgbà tẹ́mi débi aṣọ èmi ò ráṣọ púpọ̀ lẹ̀ mọ́ o mo ní. àwọn èèyàn ń bò ó. mẹ́rin ní yẹn wọ́n ṣọ ṣe kinní kan ọlọ́run ní tètè jáde láti ìlú raṣọ èyí tẹ̀ bá sí raṣọ ẹ tètè lọ ṣe kí ni ẹ tara ṣàṣà ẹ lọ raṣọ èmi náà wá wò ó nítorí ẹni tó nífẹ̀ẹ́ nítorí mo mọ̀ pé nífẹ̀ẹ́ kí ló lè mú àwọn fọ́lọ́wà sí máa wà wá láti lọ́jọ́ yìí tó bá jẹ́ pé taṣọ ni èmi gangan ní òní ọjọ́ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Cradles Carnival yìí máa fún ẹni tó bá kọ́kọ́ ṣí ẹ post yìí tó dẹ̀ táàgì mi tí mo rí notification máa fún ní aṣọ ọ̀pá mẹ́fà látọwọ́ mi ìwọ tó bá mọ̀ kó máa wá ni o nígbà tó bá wá gbaṣọ máa wá tún wo reason tó tó ṣe ní wá wàdé wa máa sọ fún mi pé you are proud of Ògbómọ̀ṣọ́ you are true son of the soil lẹ́yìn ìgbà tó bá gbaṣọ ọ̀pá mẹ́fà tó bá wá tún wá èmi àti yóò mú nǹkan lẹ̀. sọjá sí pé wọ́n sì ní àwọn impact tàfẹ́ ṣe sọ ayé kò dàkọ́ wá kò dàkọ́ mọ́ sínú sí ìyẹn kò dàkọ́ mọ́ sínú bí àwọn fọ́tò tí wọ́n mọ̀ gbé bọ́ta kò dàkọ́ mọ́ tiẹ̀ sínú tó yẹ pé rẹ́kọ̀dù pé first ẹ̀ẹ́dẹ̀jẹ̀ tí wọ́n kọ́ ní Wàsíù Ògbómọ̀ṣọ́ láti wá ṣe àgbótì fún Cradles Carnival kò ní ẹkọ mọ́ sí mẹ́ lọ́dún báyìí nígbà báyìí mo wà bẹ́ẹ̀ báyìí náà ó túmọ̀ sí pé oríire ti dé ìlú ti dé ó kẹ́lẹ́ wà ká mọ́ ojú kámẹ́rà yọ̀ ní àfikà wà náà wá fi wájú akábíyẹ wá káwá yẹ ìlú Ògbómọ̀ṣọ́ sí ẹ̀kejì ìlú Ọ̀yọ́ kejì gángan fúnra ẹ̀ ló ń tẹ̀ pé àníṣe ilé iṣẹ́ mi ni níta ẹgbẹ́ kalẹ̀ yìí àwa ti tẹ́wọ́ gbà Ògbómọ̀ṣọ́ ló ń ṣe ṣùgbọ́n gbogbo àti ẹ̀ka bá ní ìjọba Ọ̀yọ́ tẹ̀tì gbogbo ìjọba tó bá dẹ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ ṣàpàtẹ̀wé náà ni ẹ̀rí bó ni ẹlẹ́kọ̀nù ọ̀pọ̀lọpọ̀ ntẹ́lẹ̀ mi ò mọ̀ nù ọ̀pọ̀lọpọ̀ ntẹ́lẹ̀ mi ò bọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ntẹ́lẹ̀ mi ń wò pé bó ló ṣe abẹ́sẹ̀lẹ̀ káru obìnrin kan ìgbà kórè ẹ̀fẹ̀ kawáyì ẹ̀wẹ́ wo àwọn gọ́bẹ̀k àwọn náà ni ẹ̀mí yọ ní ẹ̀yìn bẹ́ẹ̀ aláàbọ̀ bọ̀ níṣẹ́ Ògbómọ̀ṣọ́ àmọ̀ ti sọ yire o oyire mọ̀ ti wọlé dé oyire mọ̀ ti wọlé dé lọ́pàá tó jẹ́ sí pé bó bá tiẹ̀ ń jara rẹ̀ yẹn gẹ́gẹ́ yìí níwá gan ìwọ gan fúnra ẹ̀ gan ó ti wọn kò ti máa change mind ní ìṣèkà àti ẹ̀yìn náà gbọ́dọ̀ wá síbi lọ tó bá jẹ́ ẹ̀yìn gẹ́gẹ́ níwá Coca-Cola ẹlẹ́rìndòdò tó jẹ́ sí pé wọ́n du àìlàwọ̀ náà kò sí tẹ́lẹ̀ láyé tẹ́lẹ̀ Coca-Cola ẹ̀rọ kò sájẹ̀ dára kò sí tẹ́lẹ̀ láyé tẹ́lẹ̀ Coca-Cola àwọn gan ní ó ní táwọn góò ṣe táwọn góò tó kó wá gbogbo ẹni tó bá wá bẹ̀rù sẹ́ oní àjọ tó máa àmọ̀ fún wọn ní ẹ̀fọ́jẹ̀ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ àmọ̀ fún wọn ní gbogbo àwọn dínkì yẹn tó tù tẹ́wọ̀n tó sẹlẹ̀ gẹ̀ ní gbogbo ọ̀rùn tẹ́wọ́ tí iye túràùtù gbogbo àtàlẹ́ kọ̀ jẹ́ sí pé wọ́n lọ túràùtù làwọn bíbí iná sọ pé àwọn òfin máa fi nǹkan fi sẹlẹ̀ gẹ̀ lọ sáré kékeré wọn ẹ̀kọ́tọ̀ Michigan so bẹ́ẹ̀ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ oríṣi àwọn èèyàn náà táwọn náà dúró láwọn iléeṣẹ́ aládàáni Lotus Bank náà àwọn náà sọ pé àníṣe kìíní yóò ní yọmí lẹ̀ Lotus Bank ní àdíkìíní iṣẹ́ kò ní kìíní kò ní yọmí lẹ̀ yóò ní táwọn náà kò wá tó yẹ táwọn yẹn náà tó máa jà fàyín lọ́jọ́ tá à ń sọ yìí ẹ wá pàtàkó fún gbàgbà kábíyèsí òkùnrin tó ẹ wá pàtàkó fún wọn ìtí wọn dálẹ̀ lọ́jọ́ kan a lè ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ láti wò pé àníṣe ṣé lórí eléyìí àṣe kò sí tí ìyẹn lè sọ àwọn àgbò tí ìdá ìpàdé ọ̀dọ́ márùn àbí ọlọ́mù ọkùnrin wa mọ̀tò kábíyèsí wọn lágàdì tó bá gbé tọ́jú pamọ́ wọ́n fi pa gbogbo àwọn olóyè wọn o àwọn ìyàbò ìtẹ́sí fúlọ̀ Ògbómọ̀ṣọ́ yìí òun ní ta ni sọ wípé ọ̀dà púpọ̀ àwọn ìyàbò ọlọ́mù ò fi kábíyèsí wa kò fi bóyí ẹwà dúró oríṣiríṣi láti project sínú ìlú fún ìdàgbàsókè ìlú ìrìnàjò ọdún méjì àti tìrí pé ó ti ní fast rise gan
nígbà tí ẹni ẹbí ọmọ kalẹ̀ ọjọ́ tẹ́tí lọ́mọ rìn lọ́mọ sọ̀rọ̀ lọ́mọ rìn lọ́mọ ṣiṣẹ́ lọ́mọ mú nǹkan wálé bẹ́ẹ̀ lọ́mọ kábíyèsí rí àwọn ọmọ kẹta ń kọ́ mẹ́sàn-án mẹ́wàá yìí ẹni tí ó wà nípa jẹ́ kẹ́lẹ́ òde ṣe kábíyèsí ọwọ́ tẹ́ introduce ọwọ́ ilé inú tí out of 25 years àjẹjà yìí ọwọ́ ilé lásán ọwọ́ sọ òde tàbí láyé wọ́n sì lè jẹ́ láyé ẹ bá bẹ lọ́ọ̀ pé ẹ̀ṣùgbọ́ ojú òṣùgbọ́ ẹ bá bẹ lọ́ọ̀ pé ẹ̀dàrún ní ó dànù ẹ bá bẹ lọ́ọ̀ pé kí nǹkan sẹ̀mí nǹkan sẹ̀mí ìwọ náà ló sì tì wọ́n tún bí ẹlẹ́dẹ̀ pé wọ́n sọ̀tọ̀ àbá rẹ̀ pé èmi ò lè sọ̀tọ̀ fámìlì mi ní social media because tó ní ìfọ̀mọ́ ẹ̀ lẹ́sẹ̀ àwọn ọlọ́dẹ̀ kọ́sọ̀ ibẹ̀ àyíkáwé ẹ̀dá kẹ́kọ̀ọ́ máa fún mi lọ́lọ́ mo lè tí wọ́n sọ pé mi náà bàbá wo ni bàbá kan ó ṣe wà tí ó sì ṣiṣẹ́ gán tí ó lágbára àdéhùn ọ̀gbìn bàbá tó wá ṣiṣẹ́ yẹn àsìkò ìjẹ oúnjẹ ọmọ ẹ̀ wá tó àwọn kan fẹ́ gbà mọ́ ọmọ ẹ̀ lẹ́nu tó lè bọ́ sí wẹ̀ bàbá Mahmood tó ṣiṣẹ́ fún kábíyèsí tó ṣiṣẹ́ fún tábí wò pé àkẹ́kọ̀ọ́ máa mú ó tọ́ sí ọ ẹ mọ́ wà látòṣe ẹnìkan wá máa fi orúkọ bàbá yẹn wá máa fi dẹ́bùlá ètí bàbá yẹn ò tó jẹ tẹsán bàbá yẹn ò pẹ́ lórí ìkó máàmù yẹn kẹ́nìkan wá dé kó máa fi káṣà kí nìdí kan kó pẹ̀ lórí sọ́nà tó bá sọ pé bẹ́ẹ̀ bá lẹ̀ yọ́nì sìnkẹ́ kò lè tòṣì mọ́ àmọ́ bó ti fi gẹ́ni ṣé bó ti rí ńgbà tó bẹ̀rẹ̀ ẹjọ́ kó bẹ́ẹ̀ yẹn ká fi ọmọ oníkẹ́sí bẹ́ẹ̀ káwọn àti ẹ̀jẹ̀ nípa jẹ́jẹ́ ìtàn àwọn kiri ni kì í ṣe pé àbí pé ó ṣe jẹ́ àbí ó ṣe jẹ́ ló ń bá wa nípa pàmò lẹ́kàn bàjọ́ ni gbọ́dọ̀ wọ̀ ní pọ̀tọ̀ báyìí tàbí wọn bá fa kọ̀ọ̀kọ́rú ṣùgbọ́n this thing gbogbo yín tẹ̀ lórí ẹ̀mọ̀ pé ni kò ní lọ́yìn ṣèṣù kankan kò dẹ̀ sírú tẹ́ ẹ fẹ́ sọ kò sí tẹ́ ẹ fẹ́ gbé wá tí wàá máa jẹ́ kámọ̀ pé bàbá èyí bàbá èyí lélẹ̀ àwọn tí wọ́n bá ti láti jọ́ yìí kámọ̀ rẹ̀ ní kẹ́tí ó pọ̀tà bẹ́ẹ̀ ìbàjẹ́ àbẹ́ àjọlọ skul ni ìbàjẹ́ àbẹ́ àjọlọ lékè kọ́nà òjò àpọ̀ ní àjọṣe kékeré ní àjọṣe kíníkan ní nínú ọgbọ́n sọ̀rọ̀ yìí ẹ̀rẹ̀ bọ́tà bẹ́ẹ̀ yẹn sọ rọ́bìṣì lẹ́nu ẹ̀ sọ pé kíníkan yẹn sọ pé bákan náà ní gbogbo nǹkan ṣe rí tẹ́ ẹ̀ bá ti lé lọ verify ní tí wọ́n pè ní real history ẹgbẹ́ ní dákẹ́ mọ́kùnrin sọ kankan ògbómọ̀ṣọ́ kọjá lù tẹ́mọ̀ tọ́yì àbí tẹ́mọ̀ mú ọpọlọ aṣeré àwa ti lo òdodo àti jẹ́ káwọn èrò òdodo níwọ̀n bá tọ́lọ̀ kára pa àríyàn rí èyí ni ẹ̀wọ̀n yẹn wá lọ ṣe fáìlì sórí táwọn àbáṣọ tí ò bá ti yé yín ẹ má yẹ ká máa fi dúdú pé funfun fún yín gbogbo àpàlàpà tó dó ti rọ́ ìnísìn wọn mọ tán dó ti wọ́n mọ̀ di tí wọ́n fi frustrate kábíyèsí inú mi dẹ́dùn bàrẹ̀ kábíyèsí rẹ̀ sọ pé wọ́n kà wọ ẹgbẹ́ nínú ni pé kí lọ́kàn mi èmi fẹ́ ṣiṣẹ́ tí mo ṣe lọ ni dábàá fẹ́ máa dúpẹ́ gbogbo ajá tí gbọ́dọ̀ fẹ́ máa rìfáì ní gbogbo dáadáa fẹ́ máa tún bọ́ ṣe wọ̀n nílé ṣe ìyẹn máa distract attention wọn ìyẹn lẹ́fi mọ tí wọ́n pè ní qualities of good leadership. akí gbogbo ilé pátá pé àpò dédé àsìkò yìí akó gbìyànjú àti ti yàrá òkè. mo rò pa gbọ́rọ̀ tó ń lọ báyìí sí yìí ẹ rí wípé bí wọ́n ti ń sọ ń bí ni wọ́n ń sọ lọ́hùn-ún pé kó gbé olóyè kalẹ̀ ìgbà tí ò ti rí rẹ̀ púrúfù yẹn ọlọ́dẹ̀ má gírí síbẹ̀ yìí ṣé kílẹ̀sì Islam yìí gangan wá kọ́ wa kí ni ìwà àwọn àáfàá yìí gangan kọ́ wa ìlọ́jẹ́ kọ́ ka oníkálukú láyà wípé bo ni ayé yìí gangan ń lọ lọ́jọ́ kà wá láyà ìtẹ́lẹ̀ padà ṣe ní Burkina Faso ní ọ̀padà ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí gbogbo wa à ń rẹ́ra ẹni jẹ à ń gboyè olóyè à ń ráwọn ẹ̀sìn míì jẹ à ń halẹ̀ máwọn èèyàn káàkiri òfin ọ̀padà dé kò ní pẹ́ kò ní jìnnà kò ní pẹ́ kò ní jìnnà làwọn fi ń rọ àwọn èèyàn àfa ẹ̀yìn ìmáàmù ẹ̀sẹ̀ jẹ́ ẹ̀tọ́lú yìí dáadáa à ń tọ́ da pọ̀ láàrin ìgbà wọn tí ọ̀dà yìí wọn lágbára bẹ̀ ń tẹ̀ da yìí lọ wọ́n ti pọ̀ bíbà kọ́lọ̀ mọ́ àjẹ kan borí yín làdúrà táwa gan ń gbà torí nípa ẹ̀ lórí yín bò yẹn tí wọ́n tágbára wọn ọ̀ka yín ilẹ̀ Islam yóò fi dúró dáadáa nígbàdùn ó fi wà nílẹ̀ Yorùbá kọ́lọ̀ nǹkan wá pẹ̀lú wa ní ṣìṣe àtùmọ̀ yọjú sí wa bí nǹkan bá ṣe ń lọ ẹ má gbàgbé láti subscribe sí channel yìí o ẹ subscribe fídíò tẹ́ ń wò yìí gẹ́gẹ́ òtàlẹ̀ pátápátá lọ́wọ́ ọ̀tún ẹ̀rì tí wọ́n pẹ́ sí ubi ẹsẹ̀ ara bíi subscribe ẹ̀rà fìkà tẹ̀ lórí yóò padà yóò di subscribe yóò gba aago sẹ́gbẹ̀ẹ́ ẹ̀fọwọ́ tẹ aago yẹn aago yóò yí padà yóò di mẹ́ta ẹ̀tẹ̀ tó àlókè pátápátá tán kun ní dúdú àbí funfun ọkọ̀ yìí lọ aw ẹ̀sẹ̀gbẹ̀ rẹ̀ ẹ̀ gbàtẹ́ni lólongó nìyẹn ní kété táwọn fọ́nrán wa bá ti ń jáde ẹ̀ ní wákẹ́ tó máa rí sọ́kẹ́ ní ọmọ balẹ̀ sọ́dọ̀ yín à ń jù báyìí ọ̀dọ̀ ẹni ọkọ̀ mọ̀ balẹ̀ sí ẹ̀yin lẹ́mọ̀ rí wẹ̀ sí gan ilé wọ̀ náà wò ní bàjẹ́ adẹ̀kú múra kédùkà ní fọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o àyẹ̀yẹ́ ń ra sọ́ni wìtìwìtì tọdún yìí yóò tó dòjú ti ètò àṣírí àmì àṣẹ àtúnpadà bọ̀.